Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àwa tuntun dé láti gba àárẹ̀ ọ̀tún lọ́wọ́ rẹ̀. Sọ̀kalẹ̀ tí gbogbo agbára rẹ̀ afẹ́rí ọ. Ìdí là ń ṣe yìn ọ́ là ṣe ń gbórúkọ rẹ̀ àti fún pàṣẹ fún mi bàbá gba ọpẹ́ gba ẹ̀yẹ wa àdó ọpẹ́ rẹ̀ dà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù ọ̀rọ̀ ṣe. Bàbá àní ìwọ tó bá tó ní gbogbo ògo àti ìyẹn ìwọ làwa gbéga. Àwọn fẹ́ rí ọdún ọ̀tún àwọn sípò àgbègbè yóò fara kàn wá. Èdè làwọn ṣe ń yọ̀ láti ń do dágbò bá àsọdọ̀ àti pé àìsọ̀kalẹ̀ wá ti gbogbo agbára rẹ̀ mẹ́ta kó lórúkọ Jésù gba ọpẹ́ àti ìyẹn wa. Àjọ gba ọpẹ́ àti ìyẹn wa. Olùrọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyẹn wa. Ọlọ́run àní ìwọ làwọn fẹ́ rí àní kì í ṣe ènìyàn àní agbára rẹ̀ fẹ́ rí kì í ṣe agbára ènìyàn. Olúwa sọ̀kalẹ̀ ti gbogbo agbára rẹ̀ o bàbá bẹ̀rẹ̀ mọ́ ìjọpọ̀ ìjíṣẹ́ ṣe àwọn sí ń yọ̀ láti yòrò sí gbórúkọ rẹ̀ ká bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ògo ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ̀ ọpẹ́ ìyàtọ̀ gbóni forúkọ rẹ̀ ẹrù ìjìjẹ́ ọmọ ṣé o alágbára ọmọ ṣé o atóbijọ́ ọmọ ṣé o ìbẹ̀rẹ̀ àtọ́gbà tó gbó ṣe àyè fún sẹ́bàtà agbára rẹ̀ èyí fún àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àyè tó pé ìwọ yóò fara hàn wá bẹ́ẹ̀ ni ìwọ ṣùṣù rẹ̀ tuntun àyẹ̀sọ́ ayé wa ìwọ bùkún ayé nìkan ní ọ̀tún ìwọ ṣe nìkan wá lógun ní ọ̀tún ìwọ dẹ̀ nìkan wá láàrin ní ọ̀tún ògo ní forúkọ rẹ̀ atóbijọ́ ògo ní forúkọ olórọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ àtọ́gbà ọmọ ṣé alágbára ọmọ ṣé olórọ̀fẹ́ ọmọ ṣé ológun ọmọ ṣé aláàánú wájú agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. A kà nínú ìwé Matthew orí ìkẹfà a kà ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 15 rẹ̀. Matthew orí 6 ẹsẹ̀ 12 dé 15 rẹ̀. Dárí gbèsè wa jì wá bí àwa tí ń dáríjì àwọn onígbèsè wa. Mọ́ sì fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ní tìrẹ àti ògo àti agbára àti ògo láíláí àmín. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín. Olóòrò wa tá à ń gbéyẹ̀wò fún ìrìnàjò ọ̀sẹ̀ èyí tá wà nínú rẹ̀ èyí tó wá sí ìdánudúró tó kọjá tó parí lónìí ìjẹ́ pé àti wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ padà láti ọ̀la lọ. Àdúrà mi ti gbà mo wọnú ògo mi lọ ìdádúró kò sì fún mi mọ́ láti mọ ṣe rere. Gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run pátápátá ni àdúrà wọn ti gbà àyàfi ẹni tí ó bá ké tọ̀ Ọlọ́run kan yàtọ̀ kù ẹni tó bá yà sọ́tún tó yà sósì láti ọmọ sí àwọn òmìnira nìkan yàtọ̀ kù ṣùgbọ́n wípé ọjọ́ ọmọ Ọlọ́run nítòótọ́ ọgbà Ọlọ́run gbọ́ nítòótọ́ ọgbà Kristi ló wà tó gbà nítòótọ́ òun gbé nínú ìfẹ́ àti àṣẹ rẹ̀ gbọ́ gbogbo igbe àti ẹ̀bẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run gbogbo ló ṣe kí ni o ló ti gbà. Kò sí àwáwí kankan kò sí tàbí ṣùgbọ́n kankan gbogbo àdúrà rẹ̀ ló ti kí ni o ló ti gbà. Ohun tó díje òun ni pé kí ni máa ń retí àkókò tí àwọn ìbéèrè rẹ̀ yóò tì ọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àkótó orí tí àwọn kan tí ìbéèrè rẹ̀ yóò tì ọ́ lọ́wọ́ yẹn sì mọ́ yọ níwájú Ọlọ́run kọ́ ọmọ dúpẹ́ nígbà gbogbo fíra rẹ̀ lọ́kàn balẹ̀ kò tún sí ẹnikẹ́ni tó lè bi àdúrà rẹ̀ wò àti tó ṣe ìdíwọ́ àbídẹ̀ náà fún àdúrà rẹ̀ mọ́ àbí láti fún ọ láàyè láti mọ ṣe rere àbí láti mọ ìgbìlẹ̀ nù rere níwọ̀n bá tí wọ́n gan fún ara rẹ̀ ọba ti ṣílẹ̀kùn sílẹ̀ fún àwọn olùdíwọ́ àbí olùdílẹ̀ àbáwọn àtakò eré àbáwọn àwọn ẹni ibi pátápátá gbọ́ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti mọ̀ sọ wípé kí ni àdúrà wọn ò sí gbà ìdádùn àwọn òsì lè gbà tí mo sì lè rí ìdáhùn sí ìbéèrè wọn lọ́wọ́lọ́wọ́ títí dàpọ̀ tí wọ́n fi ronú padà àwọn tí Jésù kà sílẹ̀ yìí wípé àwọn tí wọ́n ń kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì wọn nítorí pé kí ni níwọ̀n bá tọ́ bá ti jẹ́ni tó ń kọ̀ tó sọ pé òun ò sí láti dáríjì ọmọ ẹnìkejì gbọ́ Ọlọ́run gangan fúnra rẹ̀ kò ṣe láti kí ni o láti dáríjì ọ. So ìwọ tó rí dáríjì gbà ẹni tí ò rí dáríjì gbà lọ́wọ́ Ọlọ́run kò lè rí ohunkóhun kan gbà ní ọwọ́ Ọlọ́run. Èyí ló sọ pé kí ni tó bá jẹ́ wípé kí ni nígbà tó mọ̀ rẹ wá sí iwájú Ọlọ́run tó bá rántí pé ìwà àtẹnìkan ẹjọ́ ní gbólóhùn wa sọ tó jẹ́ wípé kí ni ẹ̀sìn tí ìyanjú rẹ̀ kọ́kọ́ fi ọ̀rẹ́ rẹ sí ẹ̀gbẹ́ kan náà wọ́n ti fi sínú agbọ̀n ọ̀rẹ́ lọ bá ẹnìyẹn làjà náà nígbà tí a bá parí ìjà yín tí o ti dáríjì ìgbà yìí kó tó kí ni
kó tó wá mú wá padà wá síbi ọ̀rẹ́ kọ́ wá mú kó wá sàfi sínú ọ̀rẹ́ ìdí ni wípé kí ni tó bá fi ọ̀rẹ́ síbẹ̀ níwọ̀n bá tó jẹ́ wípé kí ni ìwọ gángan fúnra rẹ̀ o sì ní gbólóhùn àsùn pẹ̀lú ẹnìkan tẹ̀ tí ìyànjú àwọ̀ yẹn tí o sì ti dáríjì á rí wípé kí ni tó bá fọ̀rẹ́ rẹ̀ kò lè nítumọ̀ kò sì lè jẹ́ ọkàn sí kí ni ọkàn sọ ìkànnì ni yóò wúlò fún ìjọ Ọlọ́run ṣùgbọ́n èrè tó yẹ kó gbà nínú rẹ̀ á rí pé o ò lè rí nítorí wípé kí ni o ní ẹnìkan nínú o sì ní gbólóhùn àsùn pẹ̀lú ẹnìkan so ẹni tí ò ní dáríjì kò lè rí kan gbà lọ́wọ́ Ọlọ́run nítorí wípé kí ni Ọlọ́run dáríjì ọ lọ́fà tó jẹ́ pé kí ni òòrùn tí ń ràn lọ lórí lábẹ́ bí o ti wù kọ́ jẹ́lẹ́sẹ̀ tó kí n jẹ́lẹ́sẹ̀ tó òjò tí ń rọ̀ lébi lórí ìrọ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa lórí lábẹ́ bó ti wù kálukú aká jẹ́lẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ tí ń fẹ́ pẹ̀lú á rí pé kí ni kò sẹ́ni tó sọ pé bí afẹ́fẹ́ sí ibi táfẹ́ ti ń wá ṣùgbọ́n kí ni ń fẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wa ń sì sí wa lórí lábẹ́ bá ti jẹ́ aláìyẹ aláìpé ẹlẹ́ṣẹ̀ tó so mélòó wa ni ẹ̀ṣẹ̀ tí èmi wá ń ṣe ọmọ Ọlọ́run tí ẹgbẹ́ kò ní èkó ló kà tí Ọlọ́run sì dáríjì mi tí sì ń fi ohun tọ́tọ́ àti ohun tó yẹ fún mi láti mọ ṣe mí lóore fún mi tí ẹgbẹ́ àwọn sọ ẹnìkan ṣẹ̀ mí ẹ bá sọ pé ìní dáríjì tó pé tó ṣe ó dùn mí tí tó ṣe yẹn tá a bá fi gbé sórí òṣùwọ̀n tó lè tó èyí tèmi ṣe fún Ọlọ́run ìbéèrè tó yẹ kó bí ra rẹ lérè nìyí so ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n takú tí wọ́n sọ pé àwọn òṣèlú àti dáríjọ́ mẹ́rin kejì kí wọ́n gbé ẹ̀ṣẹ̀ táwọn gangan ṣe Ọlọ́run àwọn wà búburú tí wọ́n wù níwájú Ọlọ́run kí wọ́n gbé sórí òṣùwọ̀n kí wọ́n á lọ gbé títà àwọn tí wọ́n ṣe ìkan tí ọ̀dà sí wọn kí wọ́n gbé sórí òṣùwọ̀n èwo ni ó gbé wọn jù ra wọn lọ títà àwọn yẹn bá gbé wọn jù ti Ọlọ́run ìtàwé tóun ṣe sí Ọlọ́run lọ ẹ jẹ́ pé kí ni ọjà àrí ọ̀rọ̀ Ọlọ́run ti gbàdúrà rẹ̀ gbogbo abẹ́ bó ti wù kórí yóò sì fún gbogbo tó fẹ́ fún ṣùgbọ́n táyé pé tiẹ̀ ló gbé wọn jù tí àwọn ènìyàn ti ìtọ́hún ṣe sọ́ọ̀ lọ́ bá gbé wọn jù táwọn ènìyàn lọ kọ́mọ̀ ìpè kí ni ó sì wà nínú ewu ọ̀run àpáàdì kọ́mọ̀ bá rí bẹ́ẹ̀ kí sátẹ̀ náà bá jèrè rẹ̀ pátápátá ẹ sọ fún mi pé kí ni kó tó tòrò orúkú wàdà kó dáríjì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n sì gbúgbó dá gbogbo àwọn tó dì sínú yẹn kó tètè yọ̀dá wọn pátápátá kó tú wọn lẹ̀ kó nínú ọkàn rẹ̀ yóò rí wípé kí ni gbogbo ìgbé àti ẹ̀bẹ̀ rẹ̀ láti ọjọ́ yìí lọ́wọ́ kan ni gbogbo yóò ṣe kí ni o yóò bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ wá nítorí pé Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tọkọ̀ láti dáríjì ọmọnìkejì àwọn tó dì sínú yẹn lọ́fà tó jẹ́ pé títí dì sìn ó dàbẹ̀ ní pé kí ni ó ń gbàdúrà ó ń gbàwẹ̀ ó ń làkàkà ó ń ṣègbà ó ń ṣàwo kò sí tí ò sí kò tí ì sí olókè tí ò tí ì rìndé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi pẹlẹbẹ ní abẹbẹ àti ọ̀bẹ rẹ̀ wọ́n fi nílẹ̀ bó ti jù sókè náà mo yẹ gba lọ́nà gbà tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ jẹ́wọ́n bàtọ́ bá sì tún kọ̀ láti dáríjì jẹ́wọ́n bàtọ́ bá sì tún kọ̀ láti ronúpìwàdà jẹ́wọ́n bàtọ́ bá sì tún kọ̀ láti tú gbogbo àwọn tó dì sínú yẹn láti tú wọn sílẹ̀ ju àmọye gba lọ́nà àmọye gba lọ tó bá ju abẹbẹ àti ọ̀bẹ rẹ̀ sókè ibi pẹlẹbẹ náà ni wọ́n mọ̀ sí kiri o wọ́n mọ̀ fi lélẹ̀ ṣùgbọ́n kété tó bá ti dáríjì gbogbo wọn tó tú gbogbo àwọn tó dì sínú sílẹ̀ kódà kó tó di pé yóò sọ wípé Olúwa lásán kó tó sọ pé Olúwa lásán gbogbo ìbéèrè rẹ̀ gbogbo ẹ̀bẹ̀ rẹ̀ gbogbo àdúrà tó ti gbà yẹn èyí tó ti jiná tipẹ́tipẹ́ ni lọ́kàn yóò mọ̀ tẹ̀ lọ́wọ́ àwọn tí ò ní tí tẹ̀ lọ́wọ́ àwọn tí yẹ pé kí ni àwọn ò tí ì jiná àbí àwọn tí àkókò wọn ò tí ì tó láti pé kí ó tẹ̀ lọ́wọ́ nìkan ni ó kù lẹ́yìn so fún ìdí èyí Ọlọ́run pè mí àti ẹ ṣàkíyèsí ẹ̀ka jẹ́ni tó ń dáríjọ́ mẹ́rin kejì ẹ̀gbọ́n tó sọ ní ẹsẹ̀ kejìlá ni ó ní dárí gbèsè wa jì wá báwa ti dáríjà àwọn onígbèsè wa wọ́n gangan tó máa ń kà gangan yẹ kó gangan kí èyí kó ti sí ọ níyì dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bẹ́ẹ̀ mi ṣe dáríjà àwọn tó ń ṣẹ̀ mí so tó bá ní kó dáríjọ́ bí wọ́n ṣe dáríjà àwọn tó ń ṣẹ̀ ọ ọ̀tọ̀ ìgbé kan yẹ kó ọ̀hún nẹ́ẹ̀dì kankan tí ó jì sínú níjẹ́bà yẹn ọ̀hún nẹ́ẹ̀dì kankan tí ẹ̀bùrẹ̀ ti pè yìí tí ọkà ẹ̀ṣẹ̀ sí lọ́rùn mi yẹn ìtọ́túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n ṣe àdára sí ọ òtí dáríjì wọn níjẹ́bẹ̀ tó bá sọ fún ọ pé dáríjì mi bẹ́ẹ̀ mi ṣe dáríjà àwọn onígbèsè mi ó tọ́ ìgbé kò sí ẹnì kankan tó tí o ní ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́rùn àbí tó ọkà ẹ̀ṣẹ̀ sí lọ́rùn ṣùgbọ́n tó bá jẹ́ pé kí ni ọtún lẹ́nì kan tí ọkà ètò ọkà ẹ̀ṣẹ̀ sí lọ́rùn ẹ jẹ́ pé kí ni bàbá ńlá onírọ̀ ní ọ dáríjì àwọn tí wọ́n sì ọ tó fún ìṣe yìí kí ló tó fà sí pé kọ́lọ̀ kọ́ dáríjì bó ti dáríjì àwọn tí wọ́n sì ọ bọ́sẹ̀ tó sọ pé kọ́lọ̀ kọ́ dáríjì gbèsè rẹ̀ gẹ́gẹ́ bó ti dáríjì àwọn tí wọ́n jọ ní gbèsè wo òun tan ra rẹ̀ ọ̀tàn ẹnikẹ́ni ọ̀tẹ́nikẹ́ni débi kọ́sùpọ̀ tan Ọlọ́run fúnra rẹ̀ nítorí pé kí ni Ọlọ́run ó rinú ó sì ròde ọ̀fẹ́ gbòòrò nínú ògo lílò nínú lílò ògolo ògo tẹ́nìkẹ́ lò nínú ìwọ̀fẹ́ máa rí lò orí tẹ́nìkẹ́ lò gbéṣe nínú rẹ̀ ọ̀fẹ́ máa gbéṣe ọ̀fẹ́ káwọn ẹlẹ́kùn ògo lẹ́kùn gbé kakọ́ máa ṣe fún ọ láti mọ lẹ́kìsà ìjẹ́ pé kò sí ẹnikẹ́ni tí ó lè jọ lọ́nà láti mọ ṣe láti mọ gbẹ̀rẹ̀ lórí rẹ̀ òun tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ òun náà ní wípé kí ni kíyèsí òfin àti àṣẹ rẹ̀ láti mọ pamọ́ bẹ̀rẹ̀ látòrí wípé kí ni dáríjì gbogbo àwọn tí wọ́n ṣe ọ́ tú gbogbo àwọn tó dì sún yẹn tú wọn sílẹ̀ fi wọ́n sílẹ̀ kó o mọ̀ lọ́dọ̀ àfíà nítorí pé kí ni ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ọ̀ ń ṣe Ọlọ́run èmi gẹ́gẹ́ fúnra mi mọ̀ ń ṣe Ọlọ́run láìsí mi àti láṣà rẹ̀
àmọ́yẹ ọ̀rọ̀ tí mo sọ jẹ́ pé kí ni kọ̀lọ́dà láti sọ ṣùgbọ́n sẹ́mi mọ̀ àmọ́yẹ àwọn ìrìn tèmi lọ́dọ̀ ti tèmi ìrìn tó bójúmu tọ́lẹ̀ tó jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run kò bójúmu ṣé Ọlọ́run sọ̀rọ̀ no kò sọ̀rọ̀ ó ń dáríjì mi síbẹ̀síbẹ̀ ó ṣe kíni ó tún bùkún mi ó ṣe mí lóko ó ń fi àwọn kan tó bá tọ́ sí mi láti ṣe láti gbé kọ́ mọ́ ṣe fún mi so òun náà dáríjì ọmọ ìkejì rẹ̀ ó sì rí pé kíni ìgbà ọ̀tún ó dé báyé rẹ̀ pàápàá tàlẹ́ni tó ṣe ọ́ ìwé ẹ̀sẹ̀ wọn lè ṣe ọ́ wo kò sí èyí tó burú tó èyí tí ó ṣe sí Ọlọ́run kò sí bẹ́ẹ̀ táwọn ẹ̀rẹ́ ṣe ọ̀ṣẹ̀ pọ̀ tó èyí tí wọ́n ṣe sí Ọlọ́run so fún di ìdáríjì gbogbo ẹnikẹ́ni tó ṣe ọ́ ó sì rí pé eré ayọ̀ ọ̀bẹ̀rẹ̀ ìlú ayẹ bẹ́ẹ̀ sì ń gbégbé iṣẹ́ báyìí àti ẹ̀yin àti èmi àwọn olóògùn wa lọ eré wa yóò sì mọ́ pọ̀ sí lójoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo rẹ̀ àjọṣe tí wọ́n bùkún mi nípa ọ̀rọ̀ rẹ fún gbogbo rẹ̀ àjọṣe tí wọ́n dá mi láàrin nípa gbogbo ìgbé àti ẹ̀bẹ̀ mi fún gbogbo rẹ̀ àjọṣe tí wọ́n mú mi ṣe rere nínú ọlá àti ẹwà àti tóbi rẹ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mo sọ wípé ṣe àìfún gbogbo rẹ̀ àjọṣe èyí jẹ́ pé ìwọ kò kọ́ mi nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fi mọ́ mi tó fi kọ́ mi tó fi dárí mi lọ àyè tó fi ṣàkóso ayé mi mo dá gbogbo ògo àti padà sọ́dọ̀ rẹ àìfún gbogbo rẹ̀ àjọṣe èyí jẹ́ pé ìwọ kò kọ́ mi ti gbogbo agbára mi tó fi jẹ́ Ọlọ́run ni àìrí rere mo dúpẹ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àìfún gbogbo rẹ̀ àjọṣe èyí jẹ́ pé ìwọ ṣe mí lógo tuntun nípa agbára àti aṣọ rẹ àìnípa gbogbo ọjà àti ẹ̀bẹ̀ mi nípa gbogbo àdúrà mi nípa bí mo ṣe nípa bí ṣàwọn ẹ̀kọ́ ògo tuntun fún mi ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ ayé rẹ bàbá lórúkọ Jésù àgbà ọgbà àti yẹn àtòjọ lórúkọ Jésù àgbà ọgbà àti yẹn ìbẹ̀rẹ̀ òpin bóyá àgbà ọgbà àti yẹn èmi tó jẹ́ ìmọ̀bẹ̀rẹ̀ àmọ̀mọ̀ sọ wípé o ṣé o mo gbé orúkọ rẹ ga mo fi fọ́ mo fọ́ pẹ́ fún ọ mo sọ pé kábíyèsí rẹ ọba àwọn ọba olúwa olúwa ọlọ́run àwọn ọlọ́run àìpẹ́ bàbá gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé mo dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára àti àtìlẹ́yìn rẹ lórí ayé mi ní gbogbo rẹ̀ àjọṣe yìí ìjẹ́ pé ìwọ ṣe mí ní ògo tó tayọ ògo bẹ́ẹ̀ ni ó ṣe àwọn ilẹ̀kùn ògo fún mi ó ti fa ìgbà mi láti mọ tinú ògo bọ́ọ̀nù ògo ìjẹ́ pé kò tún sí ohun kan àbẹ́ni kan àbí agbára kan láti mọ tìmí lọ́nà láti lè dèmí lọ́nà láti lè mọ ṣe rere ẹ̀mí àwọn olè gba ọgbẹ́ àti àdúrà ọgbẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ògo mo gbé orúkọ rẹ̀ ká mo yọ orúkọ mọ̀ sọ wípé ṣe èyí fún gbogbo rẹ̀ àjọṣe ìjẹ́ pé ìwọ fẹ́ ìgbà mi àyè láti mọ fún ológun láti mọ ológun láti mọ ṣe gbogbo ní ògo èyí fún tí ó bá ta agbára rẹ̀ èyí fún àdúrà tó lọ fẹ́ rẹ̀ èyí fún ṣàgbà iṣẹ́ ìgbàlá ní ayé mi ògo ní forúkọ rẹ̀ ìjọ pé àyíwọ̀ mú wọn ní ògo tó ga tó tóbi jùlọ bẹ́ẹ̀ ni àyíwọ̀ bẹ́ẹ̀ sí fún ìgbà láti mọ ṣe olórí ní ògo àyè láti mọ ológun lò àyè láti mọ gbóòrò ṣe ìjẹ́ pé ìdíwọ́ àbíjìnà àbẹ́ta òkú wọn kò ṣe fún mi mọ́sẹ̀ àyè okó abẹ́kẹ́ni kò sí láti dé mi lọ́wọ́ àti dè mí lọ́nà àbí láti mọ ṣe rere láti mọ ní àṣírí láti mọ gbóòrò ṣe ògo ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí àtúnṣe àgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn èmi ìbàlẹ̀ pẹ̀lú ahọ́n àwọn ìbákòtò kọ̀mọ̀tò láti fi yàn òṣìṣẹ́ olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run èyí ògo ní forúkọ rẹ̀ àyè títí tó fi jẹ́ òní títí ọjọ́ tó pẹ̀ yẹn ọ̀sẹ̀ olúwa mo tó pé wọ̀kọ̀ dáwọ́ agbára dúró àyè láti mọ ṣílẹ̀ kò ògo fún mi àyè láti mọ mi rí ògo lò àyè láti mọ gbàgbé láti mọ gbó rere ṣe láì méjì wọ́kàn dá láì nídìí akọ ìjẹ́pẹ́ kẹrù tó ṣílẹ̀ sí ìlú àbújá fún láti mọ gbé rẹ̀ lóore àyè láti mọ ṣàṣírí àyè láti mọ fọlógo òṣìṣẹ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọba àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo ògo tí wọ́n ṣe mí fún àṣegbà tí wọ́n ṣe mí ayé mi ìjẹ́ pé èmi wọnú ògo lọ mo bẹ̀rẹ̀ sí rògo lò mo bẹ̀rẹ̀ ṣe rere bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ètò àbíjẹ̀nà kò ṣe fún mi mọ́ láti mọ ṣeré láti mọ gbòòrò láti mọ dáadọ́ rere ṣíṣe ojoojúmọ́ àní èmi ó sì mọ pọ̀ sí nínú àṣírí ayọ̀ ojoojúmọ́ lèmi ọmọ tayọ sí nínú rírò ògbòlò nípa agbára àti àṣírí bàbá gba ọgbà àti èmi àdó ọ̀pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti èyí ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo ọlá àti mo dá padà sọ́dọ̀ rẹ ọlọ́run ògo gba ọgbà àti èmi àti òṣèlú gba ọgbà àti èmi ẹrùṣẹ́ gba ọgbà àti èmi mo yẹ owó tó pé ìwọ mú wọn ní ògo lọ òṣù mú ṣe ní ògo àní oṣù àwọn ẹ̀kọ́ ògo fún wa sí ìpele mú pọ̀ sí ní ògo nípa gbogbo bẹ́ẹ̀ ni àní ti gbọ́ agbára tó bẹ̀rẹ̀ tó fi jọ́ lọ́dún ni àní bẹ̀rẹ̀ sí ní ògo lò èmi sí ìrógo lò èmi ó sì mọ ní ògo nípa gbogbo àní gbà mí láti mọ fọ̀ ní ògo láti mọ ṣe ní ògo bẹ́ẹ̀ ni àní àṣírí ayọ̀ tó lògo tó wájú àní ojú rẹ̀ fún láti mọ gbé ṣe nípa gbàgbà àti láì mú ìyá kan dání bẹ́ẹ̀ ni nígbà gbogbo lọ́jọ́ gbogbo àní èmi ó sì mọ gbilẹ̀ sí nínú
ògbólò èmi ó sì mọ gbòòsù nínú ògbólò bẹ́ẹ̀ ni àìsí oore gbogbo àìní àṣírí yóò sì mọ jẹ́ tèmi nínú orí gbogbo sí wọn àṣírí ayọ̀ ojú ẹ̀ lọ àìní àṣírí tó lògbò jọ èmi ó sì mọ ṣe nígbàgbọ́ nípa agbára àti àṣírí rẹ ẹnikẹ́ni àtàgbàgbọ́ kan kò sí láti ṣèjú àbìjìnà fún mi mọ́ bẹ́ẹ̀ ni kò sì ní ṣe ohun àtàgbàgbà kan bẹ́ẹ̀ nìkan àìní àti ṣèjú àtìjọ fún mi láti mọ ṣeré láti mọ gbìyànjú ògo oṣù ọba àwọn ọba olúwa olúwa ọlọ́run àwọn olùgbà ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi ògo ní forúkọ lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn gbà ọpẹ́ àti èmi àtòbíṣẹ́ gbà ọpẹ́ àti mi èmi ní mọ̀ṣẹ́ gbà ọpẹ́ àti mi èmi àtòkè gbà ọpẹ́ àti mi àgbà àwọn bí ọba gbà ọpẹ́ àti mi ní gbogbo ọ̀rọ̀ mo yìn ológo àní gbogbo ọ̀rọ̀ mo gbórúkọ rẹ̀ ga ní gbogbo ọ̀rọ̀ mo fọpẹ́ fún ọ ní gbogbo ọ̀rọ̀ mo fìyìn fún ọ bọ̀dọ̀ pé kábíyèsí ọlọ́run àwọn ọlọ́run ológo ṣọ àní fún àní ògo tí wọ́n gbọ́ inú ọbẹ̀ sí nínú àní pàápàá àti àṣẹ rẹ̀ àní fún àṣírí àyè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéṣe àní pàápàá àti àṣẹ rẹ̀ àní fún àyè tí wọ́n bẹ̀rẹ̀ gbà mí ní ọ̀tún ní pàápàá àti àṣẹ rẹ̀ àní láti mọ ológo láti mọ ṣe oríire ìjà pé àní ohun kan kò sí láti tèmi àti ìdẹ̀fọ́ mọ́ ètò pé lẹ́yìn àti lẹ́yìn àní yóò so ohun kan mọ́ àní yóò sàgbà abẹ́nikẹ́ni kan mọ́ àní tó lè mọ ṣe ìdíwọ́ àbíjìnà fún mi àní láti mọ ṣe oríire láti mọ gbìlẹ̀ ní ògo láti mọ ta ní ògo oṣù ọba àwọn ọba olúwa ọlọ́run àwọn ọba àwọn ọba àti ìdí. Agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún ṣàánú fún mi láti gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ fún ògo àti ológo rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àánú ni mo béèrè fún ọlọ́run àánú ni mo béèrè fún ọlọ́run lórí ọ̀fẹ́ àánú mo béèrè fún ọlọ́run ọ̀gá àgbò ní orúkọ Jésù ọba ṣàánú fún mi ọba ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi dárí gbogbo tí ṣẹ̀ṣẹ̀ mi ṣe mi àìní ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa ṣàánú fún mi àìní gbogbo tí ṣe orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi nà ọ̀yà sọ mi di mọ́ nínú ẹ̀kọ́ bàtà ní orúkọ Jésù Kristi àìní fún òògùn àti òògùn ọ̀yà sọ mi di mọ́ nínú ẹ̀kọ́ bàtà ní orúkọ Jésù Kristi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi ọlọ́run dárí gbogbo àṣírí mi ṣe mi ayérayé ológo tó ní ògo àìní mo béèrè fún àánú àìní mo béèrè fún ọ̀fẹ́ mo béèrè fún ìdájọba ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí mi ṣe mi aṣọ mi di mímọ́ dárí gbogbo orúkọ jáde mi aṣọ mi di mímọ́ àìní gbogbo orúkọ jẹ́ ìṣẹ̀mi aṣọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ọ̀rọ̀ bá dárí ṣe mi Olúwa aṣọ mi di mímọ́ fún ògo àti ológo rẹ̀ aṣọ mi jẹ́ ìgbà bá tó bí fún ògo àti ológo rẹ̀ ní orúkọ Jésù. Agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀rọ̀ káfàrí ni èyí tí ń ṣe ìrúbọ àti májẹ̀mú tuntun tó bá gbé májẹ̀mú gbàjẹ́ tí òṣù bá tuntun mẹ́lẹ̀ rẹ̀ ni Olúwa ṣe fún mi nínú rẹ̀ gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ búburú ibi àdára gbogbo ni èyí tá a ti kọ́ nípa tèmi àbí èyí tá a ti ń tà ń kọ́ àbí tá a tó lè mọ nǹkan lọ́wọ́lọ́ tá a tó lè mọ nǹkan síwájú àti wọ́n ṣe àgbo ẹ̀kọ́ di pípa rẹ̀ àtọwọ́ tí ń kọ́ àtọwọ́ tí wọ́n fi ń kọ́ àti ibi tí wọ́n ń kọ́ sí àtọwọ́ tí wọ́n ń kọ́ àtẹ́tí ń bẹ lọ́wọ́ àtàwọn àtọwọ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn kí wọ́n di pípa rẹ̀ orúkọ àti lẹ́yìn rẹ̀ àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ìtọ́sọ̀rọ̀ káwọn ti ẹ̀jẹ̀ májẹ̀mú ti tọ́ bá gbogbo májẹ̀mú bá lè jẹ́ ni kí ni gbogbo tí ṣiṣẹ́ àṣeparí àwọn ìkànnì abẹ́lẹ́bẹ́ ní búburú ìtọ́jú pé èmi ti di òmìnira nínú rẹ̀ pápátá àìnípasẹ̀ ikú àtàjíire Jésù Kristi ẹ̀yà ọkọ̀ kò tó gbọdọ̀ ní pàtàgbà lórí ayé mi àti lórí gbogbo tí ṣe tèmi mọ́ pápátá láyé àti láíláí ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀rọ̀ káfárí ni Olúwa ṣe fún mi ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni àríkè gbogbo àwọn ọkọ̀ tó wà ní ayé mi tí ò fowó àti fún Ọlọ́run aláyé àbí tí Ọlọ́run òdò sí ti pàtì kókò ọ̀yà fúwọ́ ti gbòókò ní ayé mi ọ̀yà fọ̀dà báyà kò ní ayé mi kò gbọ́dọ̀ kọ́ ẹyọkọ̀ àbí eruku kan tó kéré jùlọ àní bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo ọjọ́ ayé mi kí n mọ́jọ́ wà mú yangàn ohun dùnú àwòkọ́sí àtàpẹ̀rẹ̀ fún Ọlọ́run aláyé òmíràn tó dàbí rẹ̀ ni wípé kí ni àti kí túbọ̀ jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo fún gbogbo ènìyàn gbogbo fún ògo àti ìyìnlógo rẹ̀ ìjọba ọ̀run kọ́mọ̀sì bọ́sọ̀rọ̀ lómi lọ́wọ́ láì àti lálẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi tútù àtẹ̀wá Olúwa túbọ̀ mọ́ dá mi láre tẹ́kọ̀ mọ́ dá láre gbà kí túbọ̀ mọ́ dá láre ní gbogbo ọ̀rẹ́ nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo níwájú gbogbo ènìyàn pátápátá àìníbikíbi ó kò ògùn ìdílé àgbáyé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìtì ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní tọ́pa gbogbo májẹ̀mú àjẹ́ tí kò sí èrò bá tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀ ni ṣé fún mi nínú ẹ̀ ní pé wá gbá tó fi jọ́ lọ́rùn ni ọ̀yá àní oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti gbé àṣìṣílógo ìdálọ́ àti ìdáláre rẹ̀ àti ìgbéga rẹ̀ àti ti ènìyàn gbogbo pápátá ní gúnmẹ́rẹ̀ àgbáláyé kí tó bọ̀bọ̀ rí ọmọ àdúgbò ṣeré gbà lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù.
Jésù Kristi ayérayé bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àìnínú ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀rí káfàrí ni ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ìtọ́ba bó ti májẹ̀mú ìbànújẹ́ ni ìtí kò sí olùbọ̀ mìíràn àbí lẹ́yìn rẹ̀ mọ́ ni Olúwa ọ̀yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù ọ̀yà ṣe fún mi ní orúkọ Jésù gbogbo tíṣà wa àkọsílẹ̀ bí gbogbo rẹ̀ àdínà gbogbo tá a ti kọ́ nípa mi ni àbí ìta ń kọ́ lọ́wọ́ àbí ìta tún lè mọ́ ọkọ ni àìníyá gbogbo àìkú òdì pípa ìpátá ní orúkọ Jésù Kristi àti ibi tá a kọ́ sí àtúntà kọ́ àtọwọ́ tí ń kọ́ àtọwọ́ tá a fi kọ́ àti tí mìíràn àtàwọn tí wọ́n bẹ lọ́wọ́ gbogbo pátá àyà kún òdì parí orúkọ Jésù gbogbo pátá kún òdì parí orúkọ Jésù gbogbo kún òdì parí orúkọ Jésù Kristi àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀rọ̀ káfàrí ti ṣe jẹ́ májẹ̀mú tuntun ni èyí ṣe olúmọ tí ò sí bọ̀ mẹ́rẹ̀ lẹ́yìn rẹ̀ ni Olúwa ṣe fún mi ní orúkọ ti Jésù Kristi ọ̀yá àní kí ni gbogbo ti ṣiṣẹ́ àṣeparí àwọn kàní agbẹ́ búburú ni ègún èpè àti májẹ̀mú gbogbo pátá ni àní mo ti sọ gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ gbogbo pátá àní tilé bàbá tilé àti ẹbí ta láti àwùjọ àní ta gbègbè tí àwọn ọ̀nà tí mò ń tọ̀ ni àbí ti ìjọ Ọlọ́run ni àbí tàwọn alábàárín àwọn alábàáṣẹ́pọ̀ ni Olúwa àní kó fún wọn kún ó ti òkú kó jẹ́ lágbádá àní lórí àìṣe mi ìjọba àní ìwọ láti rà mí padà ní iye kan tó dá tó tí ò ṣe fún àti ìdíbàjẹ́ àní lórí àti padà ká ìṣòkò dábàá wọn Olúwa àní kó kún ó jẹ́ lágbádá lórí àìṣe mi àti lórí gbogbo ṣe tèmi àní kó kún ó jẹ́ lágbádá kí wọ́n ti alágbádá lórí ayé mi àti lórí gbogbo ṣe tèmi àní ọ̀kọ̀ọ̀kan ni mo gbọ́dọ̀ ní pátágbára mọ́ lórí ayé mi àti lórí gbogbo ṣe tèmi sẹ́ lórí ọtí Jésù sí ẹ̀yà sọ gbogbo ọjọ́ òkú lórí ayé mi àti lórí gbogbo ṣe tèmi àti gbogbo ọjọ́ wa sán lórí ayé mi àti gbogbo ṣe tèmi Olúwa àní orúkọ Jésù sí èrè bọ́mi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àìnínú ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀rí káfárí ni àìsíṣẹ́jẹ́ bá sì tuntun ìlú bá tí òṣùpọ̀ mẹ́rin rẹ̀ ni ìjọba kó sì bá jẹ́ gbàjẹ́ ló wá ṣe fún mi nínú rẹ̀ jẹ́ ìyàtẹ̀ wà lọ́dọ̀ orúkọ Jésù sí Olúwa àní wádìí ayé mi léde ayé mi kí ni àwọn nǹkan tó wà nínú ayé mi èyí tó kò fògbà àti fún ọlọ́wọ́ aláyé èyí tó wọ́n lọ́wọ́ òdò sí èyí tí ò fẹ́ tí wọ́n sì fẹ́ lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ sí ti bá ti gbókù ẹ̀yà ti wọ́n fa tó kó nínú ayé mi ẹ̀yà jáde sùn wọn ẹ̀yà fọ̀ dáhùn kó nínú ayé mi ẹ̀yà rúwọ́ kọ́mọ̀sì kó ewu tó kéré jùlọ nínú ayé mi sẹ́ ẹ̀yà fọ̀ dáhùn pàdé ayé kọ́mọ̀sì kó ewu tó kéré jùlọ ẹ̀yà padà mọ́ kó nínú ayé mi kọ́mọ̀sì kó ẹyọ kan nínú ayé mi sẹ́ ẹ̀yà ti bójú gbogbo ẹ̀yà kó dáhùn sùn wọn kó nínú wọn pátá ọkọ ní otu gbọdọ̀ ráyè nínú ayé mi mọ́ sẹ́ ọkọ ní otu ráyè gbọdọ̀ tẹlẹ mọ́ ní orúkọ Jésù ọkùnrin sẹ́ ẹ̀yà bàbá sọ mi ti mọ́ pátá fún ògbà tí lógo rẹ̀ àní gbogbo ọjọ́ ayé mi kí n jọ àmúyangàn fún ọlọ́wọ́ aláyé ẹ̀yà sọ mi ti mọ́ pátá fún ògbà tí lógo rẹ̀ sẹ́ olú àní gbogbo ọjọ́ mi kí n jọ ohun ìdùnnú fún ọlọ́wọ́ aláyé ẹ̀yà sọ mi ti mọ́ fún ògbà tí lógo rẹ̀ sẹ́ àní gbogbo ọjọ́ ayé mi àníkémi kí n jẹ́jú ọmọ fún ọrẹ sọ ànígbà gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo olú àsọ mi ti mọ́ pátá ní ògbà tí lógo rẹ̀ sẹ́ àní gbogbo ọjọ́ ayé mi àníkémi kí n mọ́ já òwò kọ́sì rẹ̀ fún ọ àníkémi jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere nígbà gbogbo ọjọ́ gbogbo fún ògbà tí lógo rẹ̀ àní fún gbogbo ènìyàn àní fún àwùjọ gbogbo fún agbègbè gbogbo àní bíkíbi ó kọ òkèèrè jẹ́ àgbáyé bàbá àní owó yà sọ mi ti mọ́ pátá lógo nínú àgbòrò rẹ̀ àní sọ mi ti iyọ̀ àti ìmọ́lẹ̀ rere fún àwọn gbogbo bẹ́ẹ̀ gẹ́ mo tẹ́ mọ́ ní orúkọ Jésù Kristi àní èrè bọ́mi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún bàbá mi mímọ́ Olúwa àyè jíjọ àti ìwà lọ bàbá mi mímọ́ láti ọmọ dá mi láre àgbẹ̀mọ̀ ní dàláre gbà kí tó ọmọ dé dàláre láti ọmọ dá mi láre àgbẹ̀mọ̀ ní dàláre gbà kí tó ọmọ dé dàláre àgbẹ̀mọ̀ tó ọmọ dá mi láre kí èmi ní dàláre gbà kí tó ọmọ dé dàláre tí mo bá tó ní orúkọ Jésù Kristi àìníbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo dáwùjọ gbogbo níwájú ẹni tó kó òkèlè wa àìníbi kí ni ó kó òkèlè jẹ́ lágbàáyé lórúkọ Jésù Kristi kí tó ọmọ dé dàláre láti ọmọ dá mi láre àìní tó ọmọ dé dàláre gbàjọ àti wa lọ bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ ìkápáre ni ìsinsìn ẹ̀jẹ̀ bá jẹ̀mú tuntun tó bá gbogbo má jẹ̀mú àjẹ́ ni Olúwa ṣe fún tiwọn agbá tó fi jẹ́ lọ́rùn ní orúkọ ti Jésù Kristi oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ rẹ àìnídàárí ìṣìnàtò ìrànwá àti ìgbéga ìṣòro dáadáa àti ìrìnàmọ́ wá àti tí ènìyàn gbogbo wábátá akíntúbọ̀ ní agbó òṣèlú gbà lọ àìní àti ìgún mẹ́rẹ̀ àgbàlẹ́ akíntúbọ̀ ní agbó òṣèlú gbà lọ láti gbogbo akíntúbọ̀ ní agbó òṣèlú gbà lọ àìní gbogbo rẹ̀ kíntúbọ̀ ní agbó òṣèlú gbà lọ àìní tó lóògùn àti ògùn akíntúbọ̀ ní agbó òṣèlú gbà lọ ayé mi wà mọ̀ fọ̀ ní ògùn tó fọ̀ ní ògùn lọ àìní sẹ́gun wà mọ̀ fọ̀ ní ògùn bó sì fọ̀ gan iṣẹ́ ìṣẹ́gun tó wà mọ̀ fọ̀ ní ògùn bó sì fọ̀ lọ àbí bó sì tẹ̀lé akíntúbọ̀ fọ̀ ní ògùn bó sì fọ̀ ní ògùn lọ àyè kó láwọn ìgbàgbé láti mọ̀ bẹ̀rẹ̀ ní ògùn bó sì bẹ̀rẹ̀ lọ àyè àwọn ìgbàgbé tó mọ̀ sí bó sì fi lọ ní orúkọ ti Jésù Kristi ẹwà ògbó ẹbí ayé mi àkótó wọn pé kótó wọn bá bójú fúnra lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa oore ọ̀fẹ́ àánú ojú rere lọ́wọ́ àti láti bí aṣọ́gbó dáadáa rẹ àti tí ẹni ẹgbẹ́ akíntó ọ̀rẹ́ bó ṣe rí gbà lọ àìní orúkọ Jésù wà bá tó fi jọ lọ òkú ayé mi àkótó ọmọ púyọ lórí kótó wọn yọ tuntun lójoojúmọ́ àìtú ẹ̀jẹ̀ wá ti wá bá tó fi jọ nípa agbára àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta akọ̀tún agbára ni mo béèrè fún bàbá ẹ̀ agbéwọ̀ mi lódìdí akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún agbéwọ̀ mi lódìdí ọ̀yà síwájú àṣíwájú sí Olúwa kémi tó mọ̀ pọ̀ sí nínú ìfẹ́ rẹ pàápàá jùlọ láti mọ gba eré ayọ̀ lọ́dọ̀ rẹ láti mọ ní ẹ̀mí ìdáríjì ní tòótọ́ bàbá àríkún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo bèrè fún agbó wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo bèrè fún agbó wọ̀ mí lódìdí àti gbogbo tó fi jẹ́ ọ̀yà kún mi fagbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ní ọ̀tún sẹ́ ọ̀yà sọ́sọ́ mi ti agbára nínú rẹ̀ ọ̀yà kún fagbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ́ ọ̀yà sọ́sọ́ mi ti agbára nínú rẹ̀ bàbá àní ẹ̀mí dáríjì tòótọ́ ọ̀yà kó agbèrò ní ayé mi àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ agbó wọ̀ mí lódìdí àìláti lè mọ dáríjì ẹni yóò kó òwò kọjá tó yóò kó ni mo ṣe iwájú mi ti bíbí ní àìláti mi olùwàkùn fagbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fagbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ àìrẹ́dò tó yà mọ́ rírì gbà lọ́wọ́ tí mo ṣe gbà lọ olùwà láti mọ dáríjì gbogbo ẹnikẹ́ni àgbogbo kó jọ lè sùn iwájú mi sẹ́ àìkébé tó mọ rí láti mọ rírì gbà níwájú olóòtú àti wa lọ bàbá kún fagbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fagbára ọ̀yà kún fẹ́ ìmọ̀ rẹ̀ ọ̀yà kún fagbára ọ̀yà kún fẹ́ ìmọ̀ rẹ̀ èyí dẹ́mi má tagbára ni mo fi máa gbé wọn lódìdí èyí dẹ́mi má tagbára ni mo fi máa gbé wọn lódìdí olúwa àìrẹ́gbẹ̀ tó lè mọ dáríjì gbogbo dáríjì lọ àìkébé tó lè dọ̀kun àtàbára ti mọ dáríjì gbogbo dáríjì lọ bẹ́ẹ̀ àìsẹ́ ní orúkọ ọjọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ àìkébé tó lè mọ ọdún ìgbà náà jọ àtúnlọ àìkébé tó mọ ní kókó àgbójú ìgbà lọ olùwàkébé tó mọ gbá ní ọtún bójú ìgbà lọ àìlórúkọ bàbá kún fagbára ọ̀yà kún fẹ́ mímọ́ rẹ̀ ọ̀yà kún fagbára ọ̀yà kún fẹ́ mímọ́ rẹ̀ ọ̀yà kún fagbára ọ̀yà kún fẹ́ mímọ́ rẹ̀ ṣíṣẹ́ ìtàkùn àwọn obìnrin bá gbé wọn lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń fẹ́ agbára sí ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí kọ́ mi fẹ́ agbára sí ẹ̀mí mímọ́ rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ayé mi èmi ọmọ pọ̀ sí ní ọba àti màtí rẹ̀ láti mọ gbé nínú ìfẹ́ rẹ̀ láti mọ rí nínú ìfẹ́ rẹ̀ àti láti lè mọ gba eré ọ̀tún tó lóògùn tó ga jùlọ nígbà gbogbo níwájú rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ agbára ọ̀tún ìdá mi mímọ́ ọ̀tún àìmọ́bìnrin fún agbó wọn lódìdí àìdí agbára ọ̀tún ìdá mi mímọ́ ọ̀tún ìmọ́bìnrin fún agbó wọn lódìdí àìtí gbogbo agbára tó fi kún fagbá kún fúlẹ̀ mi mímọ́ rẹ̀ sẹ́ àìtí gbogbo tó fi kún fagbá kún fúlẹ̀ mímọ́ rẹ̀ ní orúkọ Jésù rẹ̀ àkọ́tọ̀ agbára sílẹ̀ mọ́ rẹ̀ mọ́bìnrin fún agbó wọn lódìdí àkọ́tọ̀ agbára sílẹ̀ mọ́ rẹ̀ mọ́bìnrin fún agbó wọn lódìdí olúwa àyè láti mọ gbé nínú ìfẹ́ rẹ̀ àyè láti mọ gbé nínú àṣẹ rẹ̀ àyè láti mọ lójú àṣà àti òfin nínú àdá rẹ̀ àyè láti mọ gbòòrò nínú òfin àtàṣàtà rẹ̀ bàbá kún fagbá sílẹ̀ mímọ́ rẹ̀ àyà kún fagbá sílẹ̀ mímọ́ rẹ̀ àjọ kún fagbá sílẹ̀ mímọ́ rẹ̀ sẹ́ àyè láti mọ gbòòrò nínú gbígbà rẹ̀ ọ̀tún lójoojúmọ́ lọ́dọ̀ rẹ̀ láti mọ gbìlẹ̀ nínú gbígbà rẹ̀ ọ̀tún lójoojúmọ́ lọ́dọ̀ rẹ̀ àyè láti mọ túnlẹ̀ bọ́ọ̀lù ìtàkùn lọ láti mọ kún fagbá sílẹ̀ mímọ́ rẹ̀ àyè iná ìmọ̀ àtàgbà mo gbè fún àkótó agbó wọn lódìdí èyí náà mi mímọ̀ àti agbára ni mo gbè fún àkótó agbó wọn lódìdí àti gbogbo àti òfin kún fagbára àbúrò ẹ̀mọ́ rẹ̀ sẹ́ nígbà gbogbo àìkéko tó lè mọ gbìlẹ̀ sí nípa ìfẹ́ mọ́ nípa lílo nínú ìfẹ́ rẹ̀ nípa ṣùgbọ́n nínú àṣẹ rẹ̀ àyíká tí yóò tàṣọ nínú rẹ̀ nígbà gbogbo àyè láti mọ gbà rẹ̀ ọ̀tún àti wá lọ láti mọ gbà ọ̀tún àti wá lọ lákún fagbára lákún fẹ́ ìmọ̀ rẹ̀ lákún fagbára kún fẹ́ ìmọ̀ rẹ̀ sẹ́yìn orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo ń fẹ́ agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ Ọlọ́run wàá pọ̀ kún fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ ju bí mo ṣe gbilẹ̀ nínú ògo ju bó ṣe rògbò lọ ju bí àyè ṣe gbà mí láti mọ fọ nínú ògo káyọ̀ tó wá gbà mí jù bẹ́ẹ̀ lọ àníṣe ògo ìtẹ́lẹ̀kẹ́lẹ̀ òróró nínú rẹ̀ mi káyọ̀ tó wá gbà mí láti mọ orí ògo yẹn pátápátá ju tàtẹ̀wá lọ káyọ̀ tó gbà mí láti mọ ní àṣírí ayọ̀ ju tàtẹ̀wá lọ ìtẹ́lẹ̀kẹ́lẹ̀ òrí gbéṣe nínú rẹ̀ mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ ayérayé bàbá agbára ọ̀tún èyí náà mi mọ̀ ọ̀tún láti wá ní mo fi fẹ́ gbọ́ lódìdí olúwa àdé mi ò tí ì yòó sí àdé mi ò tún tẹnu ayábọ̀ fún mi agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ sí àdátọ̀ fún mi agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ olúwa àdíjú bí mo ṣe rògùn lọ àdíjú báyìí sí gbàgbé láti mọ ṣoríire àìgbó agbáyìí sí gbàgbé láti mọ fọ ní ogun tó ga jùlọ àdátí mọ gbóòrò ṣe ni olúwa àìkó tó mọ bẹ́ẹ̀ káàtó gbà mí jù bẹ́ẹ̀ lọ agbára àti ẹ̀mí káàtó lè gbà mí láti mọ rògùn lò àìjú bẹ́ẹ̀ bí mo ṣe nílò lọ àìní ogo tẹ́lifíkẹ́ olùlò nínú ọ̀rọ̀ mi ni orin tẹ́lifíkẹ́ olùgbé ṣe nínú ọ̀rọ̀ mi olùwàgbọ̀ fún fagbá àti ẹ̀mí rẹ̀ àyàbọ̀ fún fagbá àtọ̀ fún fúlẹ̀ mọ́ rẹ̀ àtọ̀ fún fagbá àtọ̀ fún fúlẹ̀ mọ́ rẹ̀ èyí dẹ́ mi àtàgbára ni mo fi fagbó wọn lódìdí èyí dẹ́ mi àtàgbára ni mo fi fagbó wọn lódìdí àyè láti mọ orí ògo tẹ́lifíkẹ́ olùlò láti mọ orí lójú àti wá lọ àdé orin tẹ́lifíkẹ́ olùgbé ṣe nínú ọ̀rọ̀ mi àyíkọ́ àti mọ ṣàṣọrò rẹ̀ àyè láti mọ orí gbé ṣe nígbà àṣírí àìpọ̀ láṣírí àìtọ́ ká tó lógo jùlọ ni olúwa àdébòbìnrin pàkọ́tọ̀ agbára sẹ́yìn nàbòbìnrin kọ̀ tún lẹ́mìí mọ̀ rẹ̀ olùwàgbọ̀ wọn lódìdí àyè ògo tẹ́lifíkẹ́ olùlò nínú rẹ̀ mi sẹ́ ọ̀yà àìkọ́tọ̀ àmọ́ ìgbà láti mọ orí wọn lójú bó ṣe nínú lọ orin tẹ́lifíkẹ́ olùgbé ṣe nínú mi àìkọ́tọ̀ àmọ́ ìgbà láti mọ gbé ṣe ojú bó ṣe gbé ṣe lọ bàbá àyè wọn ti fà ìgbà láti mọ fọ nínú ògo àyè láti mọ lékè láti mọ jà láti mọ ṣàṣúrẹ́ yọ láti mọ fọ nínú ògo màá bẹ̀rẹ̀ fún àkọ́tọ̀ agbára sílẹ̀ mímọ́ ìjọ àti wá lọ àyè láti mọ ṣàṣúrẹ́ yọ èyí tẹ́lifíkẹ́ olùgbé ṣe nínú ẹ̀mí ìjọ àti wá lọ àyè láti mọ rógo olùtẹ́lifíkẹ́ olùdó nínú ẹ̀mí ìjọ àti wá lọ àyè láti mọ gbé ẹ̀ṣin orin ṣe nípa agbára àti àṣẹ rẹ olú àríkún fagbára olú àkún fẹ́lẹ̀ mọ́ rẹ àyíká àwọn ẹ̀lẹ́ kòkó yakótó ọmọ sí fún mi tó bẹ ṣe ṣe fún mi lọ àwọn ẹ̀lẹ́ yakótó ọmọ sí fún mi tó ṣe ṣe fún mi lọ bàbá àyàkún bàbá àti lẹ́yìn mọ́ rẹ sẹ́yìn àní jù pé ó ṣe ṣe fún mi lọ àní àwọn ẹ̀lẹ́ kòkó tó yakótó ọmọ sí fún mi agbára tẹ́ẹ̀mọ́ ẹ̀ mo gbé fagbó wọn mi dídí agbára tẹ́ẹ̀mọ́ ẹ̀ mo gbé fagbó wọn mi dídí. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àkọ́tún agbára àti ní ẹ̀mí rẹ̀ mo béèrè fún Ọlọ́run ọ̀yá gbé wọ̀ mí lójijì nínú rẹ̀ túbọ̀ sọ bí tí àpáta àdìgbòrí náà tẹ́ra jó lérò àdìbí mọ̀ ṣe ń jáde nínú ọ̀sẹ̀ wọ ọ̀sẹ̀ tuntun mìíràn lọ bẹ́ẹ̀ mi ṣe ń tẹ̀síwájú nínú àjọ ayé mi táwọn lọ sí ìparí ọdún 2024 yìí túbọ̀ sọ bí tí àpáta àdìgbòrí náà tẹ́ra jó nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lọ̀lú láti mọ jóun tírú èké ìjọba kọlù mi akọmọ fọ tuntun pátá láìkùsí gẹ́gẹ́ gbogbo ìṣe sọtẹ náà kàrí kéré ìjọba òkùnkùn ègún àti ègbègbè wọn bàtà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára dà àìlẹ́mì mímọ́ rẹ dà Ọlọ́run ní ọ̀tún ya gbé wọ̀ mí lójijì mọ́ ní èmi ò sí yóò ṣe àyè agbára dà ìlẹ́mì mímọ́ rẹ mo béèrè fún o àyè rẹ ní orúkọ Jésù ya gbé wọ̀ mí lójijì nínú àyèmátọ̀ sọ́bìjà àpáta àdìgbòrò èyí ní àtàjọ nínú rẹ àtọ̀ sọ́bìjà àpáta àdìgbòrò èyí ní àtàjọ nínú rẹ àtọ̀ sọ́bìjà àpáta àdìgbòrò èyí ní àtàjọ nínú rẹ ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo sísẹ́ tó náà tàrí kérékéré ìjọba òkùnkùn wọn bá dá ègó èpàṣẹ bá jẹ́ gbogbo àwọn ènìyàn àìkúkọ̀ọ̀lù àìkọ́mọ̀tì kọ̀ọ̀lù fún báyìí àìkọ́mọ̀tì di àtẹ̀pàtẹ̀gbé àìkọ́mọ̀tì lórí fún adá lórúkọ Jésù Kristi ẹ̀yà kan bá àìkọ́mọ̀tì jíjó ohun tó fún mi àìkúrẹ́ àkọ́dá ni ẹ̀yà ìgbó àìkọ́ ẹ̀kọ́ lòbíṣẹ́ ẹ̀yà kọ́mọ̀tì fún ọmọ fọ́tún súlá ìdá ṣoṣo kankan bàbá ẹ̀yà kún fagbọ́nà ẹ̀yà kún fẹ́ ìmọ̀ rẹ̀ àgbà àtẹ́bẹ̀rẹ̀ mo fi agbó ọ̀rọ̀ lódìdí àgbà àtẹ́bẹ̀rẹ̀ agbó ọ̀rọ̀ lódìdí àìsọ́bìtì àpáta àdìgbò nínú ẹ̀jà tí wọ́n lọ àìsọ́bìtì àtàjọ nínú ẹ̀jà tí wọ́n lọ àìgbọ́n ti ń jẹ́ nínú ọ̀sẹ̀ tí wọ́n wọ lọ́sẹ̀ tí wọ́n mìíràn lọ àìsá tó ń wọ ìparí ọdún yòókù lọ Olúwa àìní orúkọ Jésù ọ̀rọ̀ ìṣe àìní rẹ̀ sọ́bìtì àpáta àdìgbò pátá nínú rẹ̀ àìsọ́bìtì àtàjọ nínú ẹ̀fọ́ pátá àìsọ́bìtì àpáta àdìgbò nínú ẹ̀fọ́ pátá sọ́bìtì àtàjọ nínú ẹ̀fọ́ pátá lórúkọ Jésù ọ̀rọ̀ ìṣe àgbòsí sẹ́tẹ́nà àtàrí kékeré gbogbo tí ń ṣe ègbó ìpàṣípàjẹ́ mi bá gbogbo pátá àgbò tí ń so ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀fọ́ pátá àìní lọ́ọ̀lù rẹ̀ àkọ́bẹ̀sì jùlọ ló pátá àkọ́bẹ̀sì jù kíkọ́ ọ̀lù fún mi àkẹ́wò tí ó jùlọ ló pátá fún pátá àìní àjọṣẹ̀lẹ̀ àkọ́bẹ̀sì kíkọ́ ọ̀lù kí wọ́n mẹ̀sì jùlọ ló pátá àìní jíjó rẹ̀ àkọ́bẹ̀sì jíjó fún mi pátá àìní kẹ́ẹ̀tọ́ àkọ́bẹ̀ àkọ́bẹ̀ fún sùn pátá ibi yóò pọ̀ òkun wọn lè wà lórúkọ yà sọmi dá pátá dìgbò nínú rẹ̀ èyí dá àtàjò nínú rẹ̀ pátá àìsọmi dá pátá dìgbò nínú rẹ̀ àìsọmi dá àjò nínú pátá lórúkọ ṣíjó sọ̀rọ̀ sí ìgbà tí wọ́n lọ ẹ̀yà sọmi dá pátá dìgbò nínú rẹ̀ pátá àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ọ yá gbé wọ̀ mí lójijì agbára ọ̀tun èyí ní ẹ̀mí mímọ́ rẹ ọ̀tun mo bèèrè gbé wọ̀ mí lójijì nínú rẹ̀ sọ mí di ẹ̀rù àti jìjì ẹ̀rọ padà jà tó wá lọ nínú rẹ̀ sọ mí di ẹ̀rù àti jìjì ẹ̀rọ padà jà tó wá lọ àìjẹ́ pé ẹnikẹ́ni ò tó sí láti yọ lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni kò sì lè ṣe ẹnikẹ́ni tó tún lè yọ mí lẹ́nu àbí ní mi lára mọ́ àbí ohunkóhun kan tí ń ṣe tèmi láti yọ lẹ́nu àbí láti ní lára mọ́ èyíkéyìí tó bá dán wò àdántán ni yóò dántán àní kò ní pọ́ nínú rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára ọ̀tun àìdẹ́ mímọ́ ẹ̀ ọ̀tun mo bí fagbó olódìdí láti ọkùnrin fagbára láti ọkùnrin fúlẹ̀ mímọ́ rẹ̀ láti ọkùnrin fagbára láti ọkùnrin fúlẹ̀ mímọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi ẹ̀yà àní gbogbo tí ń ṣe àìnígbèsè àwọn kan yẹn láti ọ̀sọ́ mi ti ẹ̀rù ńlá àti jìnnìjà nínú ẹ̀ fún ńlá fún ọ̀sẹ̀ láti ọ̀sọ́ mi ti ẹ̀rù ńlá àti jìnnìjà nínú pàápàá ní orúkọ Jésù nínú rẹ̀ àní fún gbogbo àwọn tí ṣe àwọn ní ìka ènìyàn wọ́n máa jẹ́ pé àní ẹni bí ẹni gbogbo lónìí wọ́n máa jẹ́ pé ní àyọ̀mẹ́ra ní ara rẹ̀ ó Olúwa àlùkò Jésù kún fagbá àti ẹ̀mọ́ rẹ̀ ẹ̀ sọ mi ti ẹ̀rù ńlá nínú rẹ̀ àìsọ mi ti jìnnìjà nínú rẹ̀ sọ mi ti ẹ̀rù ńlá nínú rẹ̀ àìsọ mi ti jìnnìjà nínú rẹ̀ sọ mi ti ẹ̀rù ńlá nínú rẹ̀ àìsọ mi ti jìnnìjà nínú rẹ̀ ní orúkọ Jésù rẹ̀ ẹnikẹ́ni àníkọ́ tó gbọ́dọ̀ ní pàtàkì àṣeyọ lẹ́nu mọ́ àní ìwọ́n ti sọ mi jẹ́ jẹ́ ìkọ̀rọ̀ yóò dàbí ní abẹ́ okó kan sì jẹ́ lẹ́nu mọ́ àní ní orúkọ Jésù àkọ́bà tó wá di ẹ̀rù láti jìnnìjà nínú pàtàkì àti wá lọ ìjẹ́ pé ẹnikẹ́ni ò tó bẹ́ẹ̀ àbí tó sọ pé oṣù rẹ̀ àbí jẹ́ mílíọ̀nù mọ́ ẹni yóò kówù kọjẹ àtàwọn tó dìde àbí ọ̀dọ́ àbí nira mìíràn ṣe àyọ̀bọ̀ bá lọ àyọ̀bọ̀ fún ara rẹ̀ àyọ̀bọ̀ sùn sínú àti tẹ̀ra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àyọ̀bọ̀ sùn sínú kò tó gẹ́gẹ́ fún bọ́fún ara rẹ̀ àyọ̀bọ̀ mú kọ́mọ mẹ̀jẹ̀ náà yóò kó sùn mẹ̀jẹ̀ rẹ̀ náà jẹun pátá nítorí pé ẹnu wọn lọ́ọ̀ ẹ̀rọ láti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ Olúwa ayakun fagbá tẹ̀ mọ́ rẹ̀ sọ́bi ti ẹ̀rù náà àti jìnnà náà pàtàkì ọ̀gbọ́n lọ ìjẹ́ pé àti èmi àtòkò owó òṣìṣẹ́ tèmi ẹnikẹ́ni yóò tọ́ bá tún fi lè ṣe sí dáhùn àyìn gẹ́gẹ́ bí ayọ́lá ẹni rẹ̀ sásùpọ̀ fẹ́ yíwá lẹ́nu àyìn ọmọ bá lọ àyìn nípa ikú fẹ́ wà rẹ̀ ṣíra rẹ̀ nítorí bá ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ yọ́ mílẹ̀ mọ́ nítorí pé mi wà àkírísí káàkiri ara mi àyìn tó nípa tèmi wípé kí ni ìwọ tá ti ra padà ní iye kan àyìn tí kò tó ju wúrà ti fàdákà lọ àyìn tí wọ́n ti ra ní iye kan èyí tí kò dábàá wọn ni àyìn ní orúkọ sọ̀rọ̀ ṣe àyìn tí olóòtú àti olóòtú ọ̀rọ̀ rẹ̀ tó fìdí múlẹ̀ ni bàbá àyà sọ mi jẹ́rù láti jìnnà ní ọba ẹni yóò kó òwò kọjá tún kéde àbí nàfọ́ mi àkókò ìsìnkú ara ṣe kó sì mọ̀ sí fún àti ìdára fún àdúrà Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá àkọ́tún agbára àti lẹ́yìn mọ́ ẹ̀ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí sí bí mo ṣe ń jáde ní ọ̀sẹ̀ tí mo wọ̀ ní ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ọ̀yà gbogbo
tí ń ṣe ògo mi kó dìgbà fún pápátá láì gbóyọ kan ibikíbi tó bá kù sí tẹ́lẹ̀ gbogbo àkódìgbà fún pápátá kó sì mọ̀ jílò fún nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàlàfíà àní gbogbo ọwọ́ gbogbo agbára gbogbo ohun gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìdí gbogbo ohun tí a lò láti fi ha láti fi kàn láti fi de àwọn ògo mi kó gbiná dànù báyìí pápátá láì kù sí kankan tẹ́lẹ̀ gbogbo tí ń ṣe ògo mi ire mi ayọ̀ mi gbéga mi bóyá kó dìgbà fún láì kù sí ibi kankan pápá Olúwa kọ́ mi fagbára kún fún ẹ̀mí máa tagbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ògo àìní èmi ológo rẹ o èyí tí wọ́n ti dàbí tògo nípa agbára àti àṣẹ rẹ ni àìní mo ṣe tá àìní mo fẹ́ gba gbogbo tí ń ṣe ògo mi padà àìní mo fẹ́ gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi padà àìní mo fẹ́ gba gbogbo tí ń ṣe ògo mi padà ọ̀yà látòkè ọ̀yà kún fún agbára ọ̀yà kún fẹ́ mímọ́ rẹ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fẹ́ mímọ́ rẹ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fẹ́ gbogbo tí ń ṣe ògo mi pátápátá àìní tẹ̀lé ọ̀yà àìkó tí gbà pátá fún mi àìkó tí ń ṣe àwọn ẹ̀tọ́ àti pé pátá àìní tẹ̀lé gbogbo tí gbà fún pátá gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rọ̀ mi ṣàjọ ni àìtọ́ tí kò tí àwọn ògo mi àìtẹ́lẹ̀ gbogbo bá kó dìgbà pátá láì kò sí mi kankan owó akọ́mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ ṣe ọ̀yà sọ́mi tí agbára nínú rẹ ọ̀yà kọ́mi fún lẹ́mìí àti agbára rẹ ṣe ọ̀yà sọ́mi tí agbára nínú rẹ ṣe ọ̀yà gbogbo ohun tó jẹ́ ọwọ́ gbogbo ohun tó jẹ́ ẹ̀ṣẹ̀ àti gbogbo tó jẹ́ ìdí àti gbogbo tó jẹ́ ohun àti ọ̀rọ̀ àti àṣẹ gbogbo tó jẹ́ àyè àhámọ́ ohun gbogbo yóò kó òkú àwọn wọn tí wọ́n lò àyè tó jẹ́ pé àyè àwọn ògo yẹn fi há àwọn ẹ̀tọ́ mi fi há ni àbí ohun tí ṣe pé mi báyìí ọ̀yà gbogbo gbiná dàgbà ní orúkọ Jésù Kristi àti gbogbo gbiná dàgbà ní orúkọ Jésù Kristi ọ̀yà àyè àìkú ẹyọ kan lẹ́yìn gbogbo mi kìbi táwọn ògo àti táwọn ìgbésẹ̀ yàgbé àìkójúgbà fún pàtàkì wà pàtàkì tó lọ́dọ̀ nínú ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àti ìtura àìkọ́mọ̀tì lílò fún pátá pẹ̀lú ẹ̀mí gẹ́gọ́ àìkọ́mọ̀tì lílò fún pátá nípa agbára àṣẹ rẹ̀ àìkíbọ̀ ríwọ̀ nínú agbára àṣẹ rẹ̀ nínú ayọ̀ àtàbàtì mi gbogbo àìkúwọ̀ sí gbàgbọ́ ẹ̀ padà fún orúkọ tó pèsè àìlẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni àìkọ́mọ̀tì lílò fún agbára àṣẹ rẹ̀ nínú ayọ̀ àtàbàtì mi gẹ́gọ́ àìpẹ̀lú ìtura rẹ̀ àìní orúkọ Jésù ẹ̀ agbára ọ̀tún ilé ìmọ̀ tó yàgbọ́ òdìdí àìtọ́ fún fúnlẹ̀ mímọ́ rẹ̀ àìtọ́ fún agbára rẹ̀ àìtọ́ fún fúnlẹ̀ mímọ́ rẹ̀ àìtọ́ fún agbára rẹ̀ àìtọ́ fún fúnlẹ̀ mímọ́ àtàbàrà sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ́ta ìkórè ayọ̀ Ọlọ́run ni mo fẹ́ mọ kó lọ́pọ̀lọpọ̀ ju ti àtẹ̀wá lọ ní ànító àníṣẹ́pà ní àpọ̀dà sílẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ̀ ṣe ayé kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ànító àníṣẹ́pà ní àpọ̀dà sílẹ̀ èyí tí kò lákàwé tí kò lẹ́gbẹ́ tó kọ́ ìbùkún ògo ìgbéga àti àṣírí ayọ̀ ìtọ́kọjọ́ ọgbà àti màtó yẹ ẹ̀dá ènìyàn gbé pọ́pátá Olúwa kí n bẹ̀rẹ̀ sí ní rí wọn kó ní gbogbo ọ̀nà nínú ayọ̀ nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìtura àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ ọ̀yá àní ní kí n mọ fi rí wọn lò láì mú ní àkàndá ní orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé o àní ìkórè ayọ̀ àní èmi fẹ́ mọ kó ní gbogbo ọjọ́ ayé mi àní kọjọ́ ọgbà àti màtó yé mi àti tẹ̀ dára ìgbó pátá àní ìkórè ayọ̀ tó pọ̀ pọ̀ bùkún àti gbogbo àti láti tóbi àti gbéga àṣírí èyí tí kò lákàlù tí kò lẹ́gbẹ́ tó lóde wọn ni ní àyè tó àyíṣẹ́ fún àyè mọ́kànmọ́kò agbára àti tẹ̀lé mọ́lẹ̀ ọ̀yà gbé wọn lódìdí lórúkọ Jésù agbára àti tẹ̀lé mọ́lẹ̀ ọ̀yà gbé wọn lódìdí láti ọ̀bá kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún ọba gbé wọn lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún ọba gbé wọn lódìdí ànitó àyíṣẹ́ fún àyè àkọ́kọ́ àṣírí àìtó bẹ̀jẹ̀ kò sẹ́gbà ẹ̀yà kẹbẹ̀rẹ̀ sí ní kó àwọn ìkórè ayọ̀ ẹ̀yà kẹbẹ̀rẹ̀ sí ní kórè 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 ayọ̀ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tó ń jẹ́ lọ́rùn rẹ̀ ẹ̀yà kẹbẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ àìní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní tó ẹ̀ṣọ́ pàdé àkùnrin àti rẹ̀ tó bẹ̀ jẹ́ kúrò sí láti gbà èyí tó kún fún ọ̀pọ̀ ògo ọ̀nà àti wàtí bàtà àti gbéga àṣírí àti ìṣírí rẹ̀ Olúwa kẹbẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí èyí dẹ́ mímọ́ àtàgbà mo bèrè fún agbó wọn lójijì èyí dẹ́ mímọ́ àtàgbà mo bèrè fún agbó wọn lójijì èyí dẹ́ mímọ́ àti agbára rẹ̀ dà ayé rẹ̀ bá gbé wọn lójijì èyí dẹ́ mímọ́ àtàgbà mo bèrè fún agbó wọn lójijì wá bá tó jọ lọ Olúwa kún fún ẹ̀mí àtàgbàrà ẹsẹ̀ ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta Ọlọ́run àní èmi ti dáríjì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ mí tọ́ba tá ti dáríjì wọn mọ́ wulẹ̀ gbàdúrà yìí o so torí Ọlọ́run kìí ṣènìyàn gẹ́gẹ́ bí ọ̀sìn mọ́ sọ bẹ́ẹ̀ ni kìí ṣe Sátánì pẹ̀lú olórí burúkú ẹni ìgbèkùn ni tí ẹ̀ lè mọ́ mú ṣeré àti tẹ́lẹ̀ mọ́ fi ẹ̀tàn bá lò Ọlọ́run òun là ń pè ní olótìtọ́ ní gbogbo ọ̀nà olódodo ní gbogbo ọ̀nà so òun náà là ń pè ní arínúróde
òrùmọ̀nà ọkàn kò sóhun tó pamọ́ níwájú rẹ̀ ó lè wà níbi tó wà amen sorry ó lè wà níbi tó wà yẹn lójú ẹsẹ̀ tó bá mọ̀ pé àwọn kan bẹ tí ẹjọ́ ní àwọ̀ tí ó tẹ́ pé kí ni ó ti dáríjì ó lè dáríjì wọn lójú ẹsẹ̀ kó rí bọ́ọ̀lù bá wọn ọgbọ́n tó sọ ni ó ní kété tí wọ́n bá ti ṣe ọ mọ́dọ̀dẹ̀ kẹ́ni ẹ̀kọ́ wá bẹ̀bẹ̀ tó fi ṣe kí ni tó fi dáríjì sọ ìyá ní pé kí ni láti jẹ́ pé o ti sàlàyé fún ẹni pé lápájá o ṣe tó dùn mí wọ́n gangan ní pé o ti kọ́kọ́ dáríjì náà yẹn pé sọ́tọ̀ lọ sọ fún mi pé ọ ṣe ọ yẹn àkóso kan tó dá fún ọ yẹn òun kan wà fún wípé láì jẹ́ kọ́ mọ̀ wípé o ṣe ohun tó burú kọ́ mọ́ tẹ̀síwájú nínú ìrìnàjò tí ò dáa lọ́wọ́ àbí wípé àwọn kan báyìí tó fẹ́ ni so tó bá jọ́dọ̀ tiẹ̀ kọ́ mọ̀ gbé nǹkan yẹn wá mọ́ so tó bá béèrè fún ìdáríjì dédé tí ó bá béèrè fún ìdáríjì náà dédé ìyẹn ọ̀kan títí ìbáṣepọ̀ tó wà láàrin wa àti Ọlọ́run ní kókó so ohun tó pọn dandan fún ọ òun láti dáríjì number 1 number 2 òun láti jẹ́ kẹ́ni ẹ kọ́ mọ̀ wípé n tó ṣe fún ọ yẹn kò dùn mọ́ nínú kò tí Ọlọ́run ọ̀hún nífẹ̀ẹ́ sí so ó ti tán so ọ béèrè fún ìdáríjì kò béèrè fún ìdáríjì ìyẹn ọ̀kan títẹ ní pé kí wọ́n láti rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run àti rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run títẹ òun láti dáríjì ẹlòmíràn nípa dídáríjì ẹlòmíràn nígbà tí wọ́n bá ṣe kan tó dá sí ọ òun ní mú kí wọ́n kọ́ ọmọ rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run bí rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run òun ní mú kí wọ́n náà kọ́ ọmọ rí ohun tó bá bèrè lọ́wọ́ Ọlọ́run gbà Ọlọ́run fi ń ṣàánú fún wọn náà nítorí pé òun ṣàánú àwọn mìíràn ló sọ pé kí ni ẹ̀yin tó ṣàánú èmi ó ṣàánú fún àwọn tí ń ṣàánú èmi ó súre fún àwọn tí ń súre ẹ̀yin tí ó kọ́ láì dáríjọ́ mi kejì ó túnbọ̀ pé kò ṣàánú ọmọ kejì ni o so mo gbó ti yọ so ibi tó wáyé dáríjì gbogbo àwọn tí wọ́n sọ wọ́n sọ pé ìgbà ló tó lọ rí wọn tó tó padà wá náà ó ní ìdájí lọ rí wọn kọ́kọ́ dáríjì wọn níbi tó wáyé kọ́ wá gbàdúrà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ dìde wá dá sọ̀rọ̀ ayé mi jù tàtí wá lọ gbogbo ṣíṣílẹ̀ gbogbo tuntun wá pọ̀ mọ́ ṣí fún mi jù tàtí wá lọ wọ́n ti sílẹ̀ gbogbo fún mi èmi tí wọ́n ní ògo mọ̀ ń gbọ́ rere ṣe kò sí ìdíwà ti dẹ̀ fún mi láti mọ̀ ṣe ní tó pé wọ́n ti gbọ́ àdúrà mi ṣùgbọ́n mọ̀ ń tẹnu mọ́ Olúwa èyí tí ìdébi tí mo ń lọ àwọn ògo yẹn èyí tí gbà tán bóyá dìde lórí ọ̀rọ̀ ayé mi ṣàánú fún mi gbogbo àwọn ilẹ̀kùn ògo tó kù ni wá ṣí wọn fún mi wá mọ̀ ọ̀nà mi láti mọ̀ orí àwọn ògo yẹn lójú àti wá lọ ìdíwà bìí jìnnà kan kó má ṣe ṣí fún mi láì àti láì jù àti wá pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rẹ́sẹ̀ Ọlọ́run àánú ni mo bèrè fún ma ṣàánú fún mi sẹ́ ó dá a ṣí gbogbo àwọn ilẹ̀kùn ògo mi yòókù fún mi sẹ́ àní wọ́n ti sílẹ̀ fún àwọn ògo fún mi àní mi ti wọ ní ògo àní mi ti bẹ̀rẹ̀ sí ní ògo lo àní mi ti ṣe rere kò tí ì ṣàṣírí ayọ̀ ìdíwọ́ àti ilẹ̀kùn oṣù fún mi mọ́ láti mọ̀ ṣe rere àní kò sí tẹnu mọ́ bàbá ọmọ mi mọ́ àní ó tó kù àní kò tí tàn àní ibi tó kù òṣìṣẹ́ ní orúkọ Jésù ọ̀rẹ́sẹ̀ ọ̀yá àti ti gbogbo agbára rẹ̀ ọ̀yá mi láti gbogbo agbára rẹ̀ ọ̀yá bàbá mi ṣí àwọn ilẹ̀kùn ògo yòókù àní ọ̀yá bàbá mi ṣí àwọn ilẹ̀kùn ògo tó sọ mi lẹ́tọ̀ọ́ kú ní orúkọ Jésù ọ̀yá bàbá mi ṣí àwọn ilẹ̀kùn ògo yòókù tó kú ní orúkọ Jésù ọ̀yá àìtí àti wọn àìlẹ́ kó bá olóògùn lójú ọ̀sẹ̀ lọ́wọ́ àìdí ògo àìjẹ́kọ̀ọ́ ní wọn bó ṣe ń lọ àìjẹ́kẹ̀lẹ̀ òwúrọ̀ ní àìjẹ́kẹ̀lẹ̀ ti ní wọn pátá àti wọn lọ àìdí òrèrè tẹ́kẹ̀lẹ̀ gbé sórí àṣírí àjọ lọ àìjẹ́kẹ̀lẹ̀ sí gbé òrèrè sí kìsìmọ́ ní àṣírí lórí ẹ̀pá bátá àìjẹ́kẹ̀lẹ̀ sí gbé òrèrè tọ́ka tó tóbi jọjá ní kò lóde ṣe ní àìjẹ́kẹ̀lẹ̀ sí ọgbẹ́ ṣe àìkísìmọ́ ní àṣírí lórí gbogbo pátá àìdí ìgbéga ẹ̀kọ́ àwọn tí tó bí jẹ́ tó ní ọmọ ẹ̀ka àìdí ìjùmọ̀ ìjìnlẹ̀ káàtì bí kẹwàá àkọ́mọ̀ ṣe ṣe mọ́ pàpà láti mọ̀ ṣàṣírí àjọ láti mọ̀ rógolo láti mọ̀ gbẹ̀ fún olóore lórúkọ Jésù ṣe bàbá àìdíje lórọ̀ ayé mi àìjọpọ̀ ayé mi kọ́kọ́ dára àìsànú fún mi ṣe àìjọpọ̀ ayé mi kọ́kọ́ dára ẹ̀yà jù lórọ̀ ayé mi náà ẹ̀yà mi lórọ̀ ayé mi ẹ̀yà àgbo wọn lẹ̀ kó ogun tó kù fún mi náà ẹ̀yà àwọn ọmọ ṣe wọn fún mi ṣe àbábà mi ṣàwọn lẹ̀ kó ogun tó kù àbábà mi ṣàwọn lẹ̀ kó ogun tó kù fún mi ṣe ẹ̀yà àìjẹ́ pàtó àwọn ọmọ wọn ògo lẹ́jọ́ àtúwà lọ àyàtọ̀ ọmọ wọn ògo àtúwà lọ àyíká ìkótó ọmọ ìgbà láti mọ ológo jùmọ̀ sí rẹ lọ àyàtọ̀ ọmọ ìgbà láti mọ ní àṣírí àjọ àṣìmọ̀ ṣe rere àyọ̀lọ́ sí lọ àní ìjọ ọkọ̀ tó gbọdọ̀ ṣùgbọ́n pàápàá àbábà ní orúkọ tó gbọdọ̀ ṣe òkú tó gbọdọ̀ àyàbà rẹ̀ àti olówó ṣe tó àbílẹ̀ fún mọ́ àjùlọ ayé mi tó ayé mi kọ́ wáyé tó wá bá ti sọ sàánú fún sẹ́yìn lóko ayé mi kọ́ kàlẹ́ lọ́wọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ṣé wọn náà ń gbọ́ sàánú fún mi kọ́ lọ sàánú fún ọ ìwọ ṣe kọ́ láti sàánú fún mi náà tó tètè sọ fún àwọn ẹni bẹ́ẹ̀ wípé kíni kọ́mọ wulẹ̀ dàrẹ̀ láàmú orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi nígbàgbọ́ pé o ti dáríjì gbogbo àwọn tí wọ́n sọ so ọkàn mi balẹ̀ láti mọ iyọ̀ pẹ̀lú rẹ wípé kíni èrè ló kù tọmọ jẹ lẹ́yìn àwọn àdúrà wọ̀nyí so wọ́n sì rí wípé rí dájú wípé kíni o ní ẹnì kankan tó tún dìsùnú wípé ọ sì ọmọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
ìwọ ọlọ́run àánú ọlọ́run ìrọ̀fẹ́ àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún o má wo ti wà búburú àti ẹ̀ṣẹ̀ mi dáadáa mi àníṣe ní gbogbo ọ̀nà gbogbo àwọn ẹ̀kọ́ ògo mi tó kù ni lóòótọ́ wọ́n ti ṣílẹ̀ kò ògo fún mi èmi ti wọnú ògo èmi sì bẹ̀rẹ̀ sí rógo lò mo sì ń gbóhùn rere ṣe ẹni tí ó dì mí lọ́wọ́ láti mọ ṣe rere kò ṣe mọ́ ṣùgbọ́n àná tó kù èyí tó kù pọ̀ ju èyí tí mo ti rí lọ Olúwa máa wo ti wà búburú àti ẹ̀ṣẹ̀ mi àti àdára mi ó yá àwọn ibi tó kù sí yá bá mi ṣí wọn pápátá jẹ́ kí tó máa rí àjẹ́káyé yẹ kó máa rí àwọn ògo yẹn bó ṣe rí lò jẹ́ kí tó máa ní àṣírí ayọ̀ rere tó ga tó tóbi jùlọ ju bó ṣe rí tó àwọn tí mo ti rí gbé ṣe lọ àníṣe wọ́n á túbọ̀ sọ bí di alágbára aláṣírí ayọ̀ tí kò tún ní sẹ́ẹ̀lì kankan láíláí tẹ́lẹ̀ kẹ́lẹ́ olè sí láti mọ̀ ṣèdúrà bìjìnà fún mọ́ láti mọ̀ ṣèrè láti mọ̀ lálùyọ láti mọ̀ rógòlò orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹsẹ ayérayé àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi àdìmọ́wò ti wà búburú àti ẹ̀ṣẹ̀ mi àdìmọ́wò ti àdára mi sẹ àánú ni mo béèrè bàbá ṣàánú fún mi olùwàjáde gbogbo ẹ̀ṣẹ̀ mi ó yá ṣàánú fún mi sẹ ó yá dìde lórí ọ̀rọ̀ ayé mi ó yá àìkọ́ ẹ̀jọ̀kọ̀ ayé mi kọ́kọ́ la ó yá gbéra lórí ọ̀rọ̀ ayé mi ó yá ní gbogbo ṣíṣe àwọn ilẹ̀ ògo mi tó kù ni ó yá ṣe fún mi lóòótọ́ àti lódodo àdìwọ́ ṣiṣẹ́ ògo fún mi àdìwọ́ àti lódodo wọ́n ṣiṣẹ́ àgbéga fún mi lóòótọ́ àti lódodo àdìwọ́ ti bẹ̀rẹ̀ sí golo àìlọ́tà tó lòdòdò èmi ẹ̀ ti bìrì káàṣírí ayọ̀ àìtẹ́gbẹ́ kò ṣe ẹnikẹ́ni kankan tó lè ṣe ìdúrà bìjìlọ́ àbìjìlọ́ fún mi náà láti mọ ṣeré láti mọ gbìyànjú ògo ṣùgbọ́n àníyàn sì tún kù àní àwọn ẹ̀kọ́ ògo tó kù tí ò tí jẹ́ ṣiṣẹ́ àní gbogbo ibi tó kù ṣiṣẹ́ ọdún ànímọ̀ṣe owó tí wàá ṣiṣẹ́ àti wà búburú mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ àti torí ìṣe fẹ́rẹ̀ tó wà tó dúró títí lára yẹn nítorí ọ̀rọ̀ tí wọ́n gbé ga orúkọ rẹ̀ yá bá mi ṣí gbogbo àwọn tí ẹ̀kọ́ ògo mi kù sẹ́ àní gbogbo àwọn ẹ̀kọ́ ògo yòókù yá bá mi ṣí wọn sẹ́ àti gbogbo apá tó yá bá mi ṣí wọn sẹ́ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ yá bá mi ṣí gbogbo àwọn ẹ̀kọ́ ògo yòókù àní gbogbo àwọn ẹ̀kọ́ ògo ni àyè tó kù sẹ́ ṣí gbogbo pátá olú àti gbogbo agbára tó fi àná mú wọnú rẹ lọ àyàtọ̀ mú wọnú rẹ lọ àyè tó pẹ́lẹ́ yìí ṣe rẹ kọ́ṣẹ́ ohun tí mo lè dá ṣiṣẹ́ àyàtọ̀ mú wọnú rẹ lọ olú àyè tó ti wá lọ ní orúkọ Jésù ṣe ẹ̀yà àyè kí pọ̀ bọ̀ ológun ló ṣe lógo àyè òkú tẹ̀lé kẹ́lẹ́ orí òní ìrọ̀lá mi sẹ́ àyè kẹ́lẹ́ tó mọ orí ọgbọ́n ṣe lọ àyè òkú tẹ̀lé kẹ́lẹ́ orí akẹ́lẹ́ tó mọ orí ọgbọ́n ṣe lọ àyè kẹ́lẹ́ tó mọ orí wọn pátá orí ní àyè tó ka tó lòkò tó tóbi jọ tẹ́lẹ̀ gbẹ́ni àyè kẹ́lẹ́ gbèsè lọ́mọ àkọ́bẹ̀ sí lọ́mọ láti mọ gbèsè pátá àyè kó gbèsè lọ́mọ láti mọ gbèsè tó àtúwá lọ àyè kẹ́lẹ́ tó mọ gbèsè tó ta dúró jọ tó bá àtẹ̀wá lọ ìtẹ́jú gbèsè nínú rẹ̀ mi sẹ́ lórúkọ Jésù rẹ̀ sẹ́ àyè kọ́ mọ̀ ṣe sí láyé àti láyé àyè ẹnikẹ́ni tí ó lè mọ̀ ṣe ètò àbíjìnà fún láti ṣe rere mọ́ àyè wọ́n ti fi òpin ṣe àyè kò sí ẹnikẹ́ni tó lè ṣe ètò àbíjìnà fún láti mọ̀ ṣe rere àyè wọ́n á mọ̀ tó tẹnu mọ́ pé àyè láyé àti láyé àyè kọ́ mọ̀ ṣe sí ẹnikẹ́ni àbí òkú òun kan àti ó sì lè mọ̀ ṣe ètò àbíjìnà fún mi àyè láti mọ̀ ṣe rere láti mọ̀ gbẹ̀rún ògo láti mọ̀ dáṣọ rere bá wà gbogbo Olúwa àyè orúkọ Jésù àti jẹ́kọ̀ọ́ àbí kọ̀ọ̀kan lára àyè sàánú fún mi sẹ́ àyè dáṣọ rẹ̀ nípa bàtà mọ̀ sí wo ṣe ṣàtúwà gbogbo lóbi sẹ́. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run ti gbọ́ títì mi èmi ti wọnú ògo lọ mo sì tún bẹ̀rẹ̀ sí nínú ògo èmi ń ṣe rere èmi rí ògo lò ìdíwọ́ kankan kò ṣe fún mi mọ́ sọ fún ìdí èyí mo pàṣẹ bí ọ̀tá lábàá gbogbo yín pátápátá orúkọ tẹ̀ jẹ́ kọ̀ọ̀kan mi ẹ̀gbìnà dànù gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ògo mi tí o fi ti tẹ̀ mí lọ́wọ́ ibi táwọn ògo mi kù sí ọwọ́ ni ẹsẹ̀ ni ìdí ni ohùn ni àṣẹ ni ọ̀rọ̀ ni ìkan ni àhámọ́ ni o àbí ẹ̀wọ̀n ni àbí sẹ́kẹsẹ̀kẹ̀ lèmi ọ̀fẹ́ mọ̀ àní pọ̀ ẹ̀gbìnà dànù orúkọ yòókù òun kẹ̀ mọ̀ jẹ́ kọ̀ọ̀kan mi ẹ̀gbìnà dànù bóyá gbogbo tí ń ṣe ògo mi pátápátá gbogbo tí ń ṣe rẹ̀ pátápátá gbogbo tí ń ṣe àwọn ètò pátápátá gbogbo tí ń ṣe ògo rán ṣáájú ni ẹgbọ́ ọ̀rọ̀ àṣìlẹ́nu mi ẹ kúrò níbi tẹ́ bá padà sọ èmi ti gbà yín padà fojú fún inú òmìnira ti gbó òmìnira pátá àní kò sí ìdíwọ́ àbíjẹ̀nà kankan fún èmi láti mọ ṣe láti mọ ìgbìmọ̀ fún rẹ láti mọ rógolo bóyá ẹ kúrò níbi tẹ́ bá padà sọ ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún pátá nípa agbáṣọ ojú tàtẹ̀ wá lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ni yóò ẹgbọ́ ọ̀rọ̀ àṣìlẹ́nu mi gbogbo yín pátá orúkọ tẹ̀ ń jẹ́ kọ̀ọ̀kan mi àní bí tẹ̀ wà kọ̀ọ̀kan mi àní àwọn ọmọ báyìí ṣe àwọn ọmọ gbẹ̀sẹ̀ mọ́ rẹ̀ kọ̀ọ̀kan mi ṣe àní gbogbo ẹyin tó ní nǹkan ṣe pẹ̀lú ògo mi àní àṣeyọrí mi àwọn ètò láti pè mí àwọn ògo rẹ̀ ṣáájú sí àwọn ògo mi yẹn èyí tí ó ti tẹ̀ mí lọ́wọ́ yẹn àní gbogbo bí kíbi àwọn ògo mi ṣe yá mo pàṣẹ ní orúkọ Jésù ṣe ẹgbìnẹ́ dànù báyìí àní gbogbo láṣẹ náà ẹgbìnẹ́ dànù orúkọ yóò kó òkè mọ jẹ àní gbìmọ̀ yóò kó òkè lè jẹ agbá yóò kó òkè lè mọ jẹ èyí tẹ́ ilé ìkànsẹ̀ pẹ̀lú ògo mi àní láti ra wọn àbí láti dá wọn dó àbí láti gbé wọn jẹ
àbí láti jókòó lé wọn láti gbèsè lé wọn àbí láti gbọ́ lé wọn ni àbí tí o bá ti tẹ̀mí lọ́wọ́ ni àbí wọn bá ní àṣẹ bí ọ̀dà lábàá o ní orúkọ tó ṣe ẹgbìn náà dànù àdé ẹgbìn náà dànù bọ́lá ẹgbìn náà dànù àdé ẹgbìn náà dànù ní orúkọ tí ó kúrò sí ẹgbọ́ àdìgbogbo tí ṣe ògo mi àdìgbogbo bí ibi tẹ̀ kò ṣe àdìgbogbo tí ṣe ògo àwọn ọ̀rọ̀ ìṣàjò níta ògo mi ni àdìgbogbo tẹ̀ kò ṣe àdìgbogbo tí ṣàwọn ẹ̀tọ́ mi àti èpè mi ni àdìgbogbo ní ibi tẹ̀ wá ṣe àdìgbò orúkọ Jésù mo báyà ṣe bóyá àdé kóòlù bẹ́ẹ̀ báyìí ẹ pẹ̀lú aṣọ ẹ̀yọ̀ bẹ́ẹ̀ mi tí yóò fi báyìí àdìgbò pé kí ni àní Ọlọ́run olùdarí àdé ti dàbí láàrin àdé mi ti wọ inú ògo lọ àdìgbogbo lẹ gbogbo mi ti ṣe àdé mi ti bẹ̀rẹ̀ inú ògo lọ àdé mi ti gbèsè àdé ìdíwọ́ àbíjẹ̀dẹ̀ kankan kò ṣe fún mẹ́sẹ̀ èyí mo pa àṣẹ ní orúkọ Jésù rẹ̀ bóyá gbogbo ògo mi àdé gbogbo ògo ìsàwọ̀ ọ̀rọ̀ ìsàjú múra mi sàwọn ògo mi ni àdé gbogbo tí sàwọn ẹ̀tọ́ àti pé báyà gbogbo ni èyí tá àtijọ́ tó ti bọ́ sọ mi tá àti gbé bẹ́ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni èyí tá àti fèrú gbàgbọ́ mi ni gbogbo ẹ̀ pátá àdé orúkọ Jésù rẹ̀ bóyá àdé padà sọ ayé bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ tí òun pátá àdé gbogbo tó dé gbogbo tó dáa gbogbo tó ayé gbogbo tó gbogbo àdé gbogbo pátá àdé gbogbo ti gbiná dànù ní orúkọ Jésù rẹ̀ àdé ẹ̀sìn náà àmọ́ kankan mọ́ ẹ̀sìn nílé kankan àdé kò sí ìdúrà bìtẹ̀ kankan fún yín mọ́ ìjọba pé kí ni ọlọ́run àṣẹ lè ṣàṣìwà ní ayé mi sẹ́ bóyá àdé òtún gbàdúrà mi àdé mi tí wọ́n dẹ̀ nínú àdé ìdádó òtún ẹ̀yà ẹ̀ padà sọ ibà yìí àdé ẹ̀bẹ̀ tí yóò fún pátá àdé padà sọ yé mi ẹ̀bẹ̀ tí yóò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura àti ìdẹ́dá àdé ẹ̀bẹ̀ tí yóò fún pátá àdé padà ẹ̀bẹ̀ tí yóò fún pátá ní orúkọ Jésù lọ àìnílò gbéga ṣe lórí ọlọ́run ẹ̀bẹ̀ tí yóò fún pátá ní agbára tó mọ báyà ṣe mi ò dábàá bẹ̀rẹ̀ tún ẹ̀yẹ pàṣẹ ẹ̀bẹ̀ tí yóò fún ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń kẹ́lò ní sí ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹ mọ̀ kàmí láti mọ̀ tí ayọ̀ fún mi nítorí pé ìdí apáti tó wọ́n fi ta yín sí nìyẹn fún mi sínú ayé ọ̀yá ẹbẹ̀ kàmí láti mọ̀ tí ayọ̀ fún mi ògo mi àkọ́tọ̀ àmọ̀ yọ tuntun lójoojúmọ́ bí ọjọ́ ṣe yọ tuntun jù tàṣẹ wá lọ ògo mi kó akọ́ àmọ́ ọ̀ràn kó sì mọ̀ mọ́lẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ni kí o lè dáwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí o lè ṣe dáwọ́ gbòòrùn pẹ̀lú àṣọ náà lóṣù àti wá lọ bẹ́ẹ̀ ni àní ayé mi kó tó mọ̀ fọ̀ tògótògó iṣẹ́ rẹ̀ tí o ṣe tọ́ba àti bó ṣe tèmi kó tó mọ̀ fọ̀ tògótògó ju bó ṣe ń fọ̀ òun lọ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pé báyà kó tó mọ̀ tèmi lọ ayé kó tó mọ̀ gbà ju oṣù gbà mí lọ láti mọ̀ gbòòrò rere tó lógo tó ga jùlọ ṣe ju àti wá lọ bọ̀wá tán síbẹ̀ àní ohun gbogbo pátápátá tí mo nílò dáyé mi nílò àyè láti yọ ayọ̀ ọdún ní àkùnrẹ́rẹ́ ayọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ọlọ́run ara yìí àní àní tó láyé ṣẹ́kù láyé àkọsọ ẹ̀yà bẹ̀rẹ̀ sí pé ìṣẹ̀lẹ̀ fún báyìí ẹ̀bẹ̀ tí kò wọ́n lé mi lọ báyìí àti àjọyọ̀ ìparí ọdún ni o àti àjọyọ̀ ọdún tuntun ni o àní tó láyé ṣẹ́kù ẹ̀yà ẹ̀bẹ̀ tí kò wọ́n lé mi lọ báyìí àṣẹ ni o kì í sábà pé orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ni o kì í sábà ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń kẹ̀lò ní sí ayọ̀ àti oníròyìn ayọ̀ mi sẹ́ ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi sẹ́ àìní náà láti gbé kalẹ̀ kí n ṣe torí kan mi ṣe àìní láti mọ̀ tí a mi fún mi ni ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún ní orúkọ Jésù ẹ̀yà gbogbo tí ń ṣe ọkọ mi ẹ̀yà àìní okò ẹ̀kọ́ bẹ̀ sí gbé ọ̀tà lọ àìní ogun ayé mi kọ́ bẹ̀ sí gbé ọ̀tà tiwa lọ àìní ogun ayé mi kọ́ bẹ̀ sí gbé ọ̀tà tiwa lọ ayé mi kọ́ bẹ̀ sí fọ́tòkótógbó tí fọ́tòkótógbó lọ àìní ìṣẹ́ ṣoṣo àti olóyè mi akọ́ ìfọ́tòkótógbó tí fọ́tòkótógbó lọ àìkọ́ ìfọ́tò tàti wá lọ nínú ogun àìkọ́ ìfọ́tò bẹ̀rẹ̀ nínú ogun tàti wá lọ àìní ìrẹ́rẹ́ àìgbó àìkọ́ bẹ̀ sí wá ṣoṣo fọ́bálà tàti wá lọ ẹ̀yìn àìní kọ́ bá lóko tó wáyé ojúlógo lọ ní orúkọ jíjó sọ̀rọ̀ sí àìní ojoojúmọ́ ní ọjọ́ ìjọ tuntun láì sí ìdúrà àti ìnira kankan fún pẹ̀lú àṣetàgbọ́n ọlọ́run aláyẹ ọ̀yà ayé òwò ayé mi ọ̀yà àìkọ́bọ̀ yọ ògo tuntun lójoojúmọ́ sẹ́ àìtọ́ka tàti wọ́n ti tàti wá lọ àìní ọ̀tún lójoojúmọ́ láì múra àti ìwọ́kùn dání àìní òwò ojoojúmọ́ ní òórùn ràn àìtí sùmọ́lẹ̀ ìtẹ́lẹ̀ kò lè dáwọ́ bò àìtí òsèrè tuntun lójoojúmọ́ ọ̀yà àìní òwò ayé mi kọ́ mọ́ ọ̀dà kọ́ mọ́ mọ́lẹ̀ àìkọ́sùmọ́ kéde ìtẹ́lẹ̀ kò lè dáwọ́ bò tí ó sì kọ́ olóògbé tuntun nípa gbọ́dọ̀ lójoojúmọ́ pẹ̀lú àṣetàgbọ́n ọlọ́run aláyẹ àìní kẹ́mílà gbogbo ẹ̀yà ń kẹ́ lórí sẹ́wọ́n rẹ̀ yẹn àìní bẹ̀ jísà gbogbo iṣẹ́ àìní iṣẹ́ òṣòṣò ọjọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ìṣẹ̀lẹ̀ mọ́ta àìkótó pàwọn fọ́tò gbogbo oṣù tó gbọ́rọ̀ àìní aṣọ ẹ̀ tó lóko tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ gbọ́dọ̀ lójúmọ́ ni àkóso tèmi ògo tẹ́lẹ̀ ní olóò nínú ọ̀rọ̀ àmì àìní orin tó ga tó àwọn tí ó ṣe orin tẹ́lẹ̀ gbọ́dọ̀ ṣàtúntẹ̀ lórí ìgbésẹ̀ rí àìní àṣírí ayọ̀ àti ògo tó ga jùlọ àkọ́bẹ̀ sí gbọ́dọ̀ wọ́ta àìní àṣírí tó ga tó tóbi àkọ́bẹ̀ jẹ́ tèmi nínú gbogbo orin wọ̀nyẹn àìní ògo àìkọ́bẹ̀ sí àkọ́bẹ̀ jẹ́ tèmi nínú gbogbo orin pàpàdà àti rẹ̀ àìní gbogbo ògbà ní gbogbo náà ẹ̀rí ayọ̀ mi àkọ́mọ lóko tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ gbọ́dọ̀ lójúmọ́ àìní gbà gbogbo láti mọ̀ fi ògo fọ́lọ́ tàti wá lọ àìní orúkọ Jésù gbogbo ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ jíjà mi fún mi àìní tó tún dàbí àìní orúkọ Jésù àìní àìnító àìníṣẹ́fà àìní àfọwọ́dà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ohun gbogbo tí mo nílò àìní láti fi ṣáà láti fi ṣàyọ ọdún àìní àti ìbẹ̀rẹ̀ ọdún ni o àìní tó ọdún àìní tó parí ọdún ni o ọ̀yà àìní àti ọ̀wọ̀ ẹ̀bẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ sẹ̀ àìní àti ọ̀wọ̀ ẹ̀bẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ àìní àti ọ̀wọ̀ ẹ̀bẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ àìní gbogbo tí mo ní láti mọ̀ fi yàyọ ọdún sẹ̀ àìní láti fi yàyọ ọdún náà láfẹ́ ní ẹ̀kùn ní gbogbo àìní nìtú àti nínú ìjẹra àìní pẹ̀lú ayọ̀ lápọ̀ lẹ́yìn ìrìn àtọ́ ga jùlọ àìní àìní tó àìṣẹ́wà ní àfọwọ́dà sílẹ̀ ẹ̀bẹ̀ sí pé ṣe fún báyìí ẹ̀bẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ ẹ̀bẹ̀ kí wọ́n lé báyìí àìní ti parí ọdún ni o àìní ti ọdún tuntun ni o ẹ̀bẹ̀ kí wọ́n lé mi báyìí ẹ̀bẹ̀ kí wọ́n lé mi báyìí àṣẹ mi ò kì í sábà ẹ̀bẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ lórúkọ
a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ẹni yòówù kò wù kẹjẹ kọ̀ọ̀kan mi ọ̀yá ẹ ṣòfò dànù. Nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ nínú ibi ṣíṣe. Èmi ò fẹ́ mẹni tẹ̀ ń ṣe. Àti ẹ̀yin àti ilé àtúnú àti gbogbo agbára yín. Ọ̀yá ẹ kú dànù. Sódómù àti Gòmórà tí wọ́n kọ̀ láti ronú pìwàdà. Ìparun òjijì ló dé bá wọn kó kó eruku. Ìyẹn pé kò èèyàn tó kéré jùlọ àbí ohun tó kéré jùlọ kò nílùú yẹn. Ẹ̀yin wọlé pé ní àní ìka ènìyàn ẹni bẹni gbogbo ayélujára ní rárá fogójá ni tẹsán pé ẹ kò sí tí àti jáwọ́ àti dẹ̀yìn àti ṣíwọ́ nínú kó tí ń ṣe ti ibi ṣíṣe. Èmi ò fẹ́ mẹni tẹ̀ ṣe. Èmi ò sí lẹ́tẹ̀lẹ́mọ yọ́lẹ́ tẹ́lẹ́mọ ní tẹ́lẹ́mọ gbogbo tí gbogbo tí ń ṣe nǹkan mi iṣẹ́ ọ̀sẹ̀ àbí ṣojú ọjọ́ àbí ohunkóhun tí ń ṣe tèmi kò sí lára ọkọ̀ tẹ́lẹ́mọ yọ́lẹ́ tẹ́lẹ́mọ ní tẹ́lẹ́mọ fi wàhálà sí mọ́ ìdí mo ṣe pàdáṣẹ àti ẹ̀yìn àti ilé àtúntò gbogbo tí ń ṣe tẹ́lẹ́mọ pátá àti ìgbìmọ̀ àtijọba yín àti pẹ́pẹ́ ìgbò pátá ẹ̀rùn dànù ẹ̀sùn dànù bẹ́ẹ̀ ni tó bá tẹ̀sí fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n yọ mílẹ̀ lónìí wọ́n dògbò bí ẹ̀wù kòkòrò sì jẹ wọn àní ẹ̀rù rà láì sí àánú kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rẹ́sì ẹgbọ́ àṣẹ lẹ́nu mi sẹ́ ìjọba àti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ láti mú wèmí mọ́ sẹ́ àwọn tí yọ mílẹ̀ àti bámi àti bámi lẹ́nà àdìkú wọn fara hàn gbogbo wọn ni wọn dògbò bí ẹ̀wù wọ́n sì di kòkòrò àti kòkòrò sì jẹ́ wọ́n rán ọ̀yá àdìmọ́ sí pàṣẹ ẹ̀yà ẹ̀rù dànù àní ẹ̀sùn dànù ẹni ẹ̀dọ́n dànù àní ẹ̀sùn dànù ẹni yòówù kò wù kẹjọ kọ̀ọ̀kan mi àní ẹ̀rù dànù ẹ̀sùn dànù sẹ́ èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe ìfẹ́ rẹ̀ bóyá ṣe jẹ́ nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ nínú iṣẹ́ ibi nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ nínú iṣẹ́ gbogbo lónìí nítorí pé ẹ̀kọ́ láti jẹ ìlẹ́yìn láti mọ̀ ọjọ́ mi láti mọ̀ ìmọ̀ láti mọ̀ ọjọ́ kó ṣe tẹ̀lé lẹ́nu láti mọ̀ ọjọ́ sẹ́dá bí sọ̀jọ́ mi lẹ́nu àbí owó ṣe tẹ̀lé lẹ́nu mọ̀ pa àṣẹ ní ọ̀tẹ̀ lábàá ọ̀yá àti ẹ̀yìn àti ilé àti ọ̀nà yín àti gbogbo agbára yín àní ẹrù dànù àní gbogbo ẹrù dànù àní ẹjí òkú wáyà lórí ọjọ́ kó ṣe èyí pé àtàkì fìdí múlẹ̀ bí àti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ èyí pé àwọn onímọ̀ ọjọ́ mi lẹ́nu àwọn onímọ̀ bá bí àwọn ọmọ bá mi jagun àní wọ́n fara hàn wọ́n dògbò bí ẹ̀wò kòkòrò sì jẹ wọ́n rán bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ sọ pé kíni àní nífi wà nípa fífi parun rẹ̀ mọ̀ parun fúnra yín nípa fífi ìmọ̀ra nípa ṣíṣe sínú ìmọ̀ra yín mọ̀ pa àṣẹ ìgbọ̀dọ̀ lábàáwò àní bí owó kò wù kẹwà ẹni owó kò wù kẹjẹ ẹbẹ̀ sí ń sòfò dànù ẹbẹ̀ sí ń dànù ikú tọ́jáwọ́ tó gbọ́dọ̀ àyè ọkọ̀ ayé kò lórí àyè orúkọ tó gbèsè ọkọ̀ ayé kò lórí àyè orúkọ tó gbèsè ọkọ̀ ayé kò lórí àyè orúkọ tó gbèsè àyè yóò kò yà ikú tó gbọ́dọ̀ tọ́jáwọ́ ọkọ̀ ayé kò lórí àyè ọ̀yà ẹjọ́ ohun àgbègbè ẹjọ́ ohun àtẹ̀pẹ́lẹ̀ àtẹ̀rẹsẹ̀ òyìnbó ní orúkọ Jésù ṣẹ́jú àgbègbè àyè balógun Jésù sọ pé sọ bí àtẹ̀rẹsẹ̀ ọ̀rọ̀ àní ọwọ́ olùjọpọ̀ ìsàpẹ́lẹ̀ àní àní aṣọ pé nígbà tí òjijọ́ kejì àní ilẹ̀ ìwọ̀n dọ̀wọ̀ dẹ́gbà àní ó sì di àtẹ̀pẹ́lẹ̀ àtẹ̀rẹsẹ̀ òyìnbó gbogbo ẹjẹ́ sọ pé láyé àní èmi olórógbò ni mo lè gbọ́ orin ṣe ni àní tó pé tí Ọlọ́run ni àti ẹ̀fọ́ ẹ̀sìn gbọdọ̀ àní ọlọ́dà mi láàrin ènìyàn kan ọlọ́dà mi kì í ṣe ní àmọ́ pa àṣẹ láti àkókò ìlọ èmi wọn ló rà ṣe mi lọ ọ̀yà ẹ̀ pààrọ̀ ní orúkọ Jésù Kristi ìpààrọ̀ òjijì ní ọjọ́ báyìí ní orúkọ Jésù àìkọ́ bí mo sì dé bàbá lóògùn ni àní ọjọ́ kìíní àná ni ọ̀yà àní pààrọ̀ òjijì ọjọ́ báyìí àti yín àti ilé àtúnlẹ̀ kọ́ bá dáa ní orúkọ Jésù àṣẹ ìgbọ̀n kò sí àjọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayé ayé mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún agbára rẹ tí wọ́n sọ ẹ̀dùn ìṣàṣìpá inú ayé mi ní ọ̀tún ní òní pàápàá jùlọ fún ọ̀sẹ̀ sùn mìíràn tó tún mú mi lọ láti lọ mọ rógo rẹ nínú rẹ ju tí àtẹ̀wá lọ bẹ̀rẹ̀ látòní lọ gba ọgbẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti èèyàn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ gba ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ olùwàgbẹ́ yìí olùwàgbẹ́ ọpẹ́ olùwàgbẹ́ yìí ètò ọpẹ́ ìwọ nìkan lóògùn àti ẹyẹ mọ ọmọ ṣó àì fún agbára àti àṣẹ tí omi ìjọba rẹ èyí wọ́n sọ̀kalẹ̀ ní ọ̀tún àì láti lọ láti gba gbogbo olú ayé mi láti dàbí láti bọ́ bàtà láti ṣe mí ní ògùn ọ̀tún láti ṣó ètò tuntun ayé mi láti bùkún ayé mi ní ọ̀tún àti èmi àṣẹ àṣọjọ àṣọjọ mi àti bó ṣe ní bàtà láti mọ fọ ní ògùn àṣìwá lọ láti mọ bẹ̀rẹ̀ ní ògùn àṣìwá lọ àì fún gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ògo tuntun tí wọ́n tó ṣe fún mi pèsè àì tó túnmọ̀ sí fún gbà gbogbo olúwa fún ògo tẹ́lifíkẹ́ lòlù nínú ọ̀rọ̀ mi ni àìtọ́fà ìgbà láti mọ̀ lónìí àìtọ́ orí tẹ́lifíkẹ́ lòlù gbéṣẹ́ nínú ọ̀rọ̀ mi ni àìtọ́fà ìgbà láti mọ̀ gbéṣẹ́ ni ògo ní forúkọ rẹ bàbá mẹ̀mí wọn àìtọ́fà tó agbá tó fi jẹ́ lọ́rùn ni àìkò sí ìtura àbíjẹ̀lẹ̀ fún mi wọn mọ́ pàápàá àìláti mọ̀ ṣe rere láti mọ̀ bẹ̀rẹ̀ lórí láti mọ̀ tẹ́lẹ̀ láti mọ̀ lékèsà wọn mọ̀ ṣọ́ lọ́rọ̀ àwọn ọlọ́run olú àwọn olúwa àìtọ́fà wọn gbọ́ tèmi sí gbọ́tẹ̀ ó sì mọ̀ gbọ́ tèmi wà gbogbo ẹ̀rí rí àyè lókùn mi tẹ́mẹ̀ tó bá gbogbo ògo ní forúkọ rẹ àgbà ọgbà àti èèyàn èyí mo ṣe tẹ̀wọ́ síwájú àti àmọ́ gbọ́ ògo lọ ẹ̀yà mọ̀ gbọ́ ògo lọ ẹ̀yà mọ̀ gbà yìí lọ ẹ̀yà mọ̀ gbogbo lọ ẹ̀yà mọ̀ gbà yìí lọ agbára àṣẹ rẹ títí obìnrin ìjọba rẹ láti mọ̀ sọ́nà bó ṣe kalẹ̀ láti mọ̀ fún aláìní bó ṣe fi hàn láti mọ̀ fún tóbi bó ṣe fi hàn láti mọ̀ ìrìn agbára bó ṣe rí lọ láti mọ̀ jẹ́ ìwádìí bó ṣe bá jẹ́ kó kókó tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ olú oṣù bó ṣe gbé wọ́n ti gbà àdúrà ọwọ́ àgbà láti mọ̀ ìyá láti mọ̀ sún èso àìkọ́ bó ṣe sún àìkọ́ lọ ìbàdàn lọ́wọ́ àìmọ̀ ìyá ní orúkọ Jésù. Agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ògo ni fún wa lókè ọ̀run, ẹni tó dá èmi àti ẹ̀yin láre, tó sì ṣe wá lógo tó kọjá ọgbà àti màtúnyẹ ẹ̀dá gbogbo lọ. Ìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé wa ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ tí ní ògo bọ́ọ̀lù ògo ní ìgbéga bọ́ọ̀lù àánú ṣe bọ́ọ̀lù ṣeré ní ọ̀tún fún rere ni kò tún sí ìdíwọ́ àbí ìdìdà àbí ìdádúró fẹ́ni kọ̀ọ̀kan wa máa ṣiṣẹ́ rere. Ògo ni fúnra lókè ọ̀run, ògo yóò ti mọ jẹ́ tẹ̀ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ bá yẹ ká gbàgbé ìrìn àjò ọ̀sẹ̀ tí ń bọ̀. Nínú rẹ̀ náà ni a ti bọ́ sínú ìyìn ọjọ́ méjì tó parí oṣù àti bẹ̀ àwọn inú ìyìn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù. Wọ́n nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kan náà orí ọ̀rọ̀ tó lọ́n fẹ́ ká gbé yẹ̀wò kọ́ tó fi bá wa rìn tó fi bá wa ṣe gbogbo òun náà ó ní nǹkan ṣe pẹ̀lú ọpẹ́. So fún ìṣe yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti yan Ọlọ́run lógo ní gbogbo ìrìn àjò tí a gbàdúrà o nítorí pé kì í ṣe ọjọ́ méjì tó parí oṣù àbí ọjọ́ mẹ́ta tó àbí ọ̀kan ní ọ̀sẹ̀ lọ́nà ṣùgbọ́n nínú ìyìn lọ́nà tó fẹ́ bá wa pàdé ní gbogbo ìrìn àjò ṣe so a gbàdúrà ṣùgbọ́n ọpẹ́ yọ pọ̀ jù nínú ọ̀sẹ̀ tí a mú yẹn so ẹ jẹ́ ká múra sílẹ̀ láti yan Ọlọ́run ní ọ̀sẹ̀ táwọn wọ̀ lọ gidi gan nínú àdúrà gbígbà wa àti nínú ọ̀rọ̀ ìdágbò nínú gbogbo tá a ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ọ̀sẹ̀ kan náà òun ni ọjọ́ bí mi èyí ló jẹ́ káyọ̀ mi ó ti ẹkùn púpọ̀ jù wípé kí ni Ọlọ́run gbọ́ àdúrà nítorí pé kí ni ó fún wa lórí ọ̀rọ̀ èyí tó ní nǹkan ṣe pẹ̀lú ìyàtọ̀pẹ́ nínú ọ̀sẹ̀ tí a mú yìí nítorí pé yóò sì mọ jẹ́ àgbàdo àyè wá tó wá jẹ́ pé nínú ọ̀sẹ̀ kan náà ni ìyẹn ọjọ́ méjì tó parí oṣù kò tó ń wà pẹ̀lú tó ní orúkọ Jésù Kristi àti ń tẹ̀síwájú nínú àjò wa tọ́lọ́ sì mú wa lọ́nà ọ̀sẹ̀ ìyìn àtọpẹ́ èmi àti ẹ̀yin ẹ̀rí ayọ̀ tó lóko tó ga jùlọ ìjẹ́ pé gbogbo ayé wọ̀ bàbá wa yóò ti wọ́n wa yọ̀ ọ́ lógo ní gbogbo ọ̀nà láìsí àti lásàrẹ̀ àtàwọn tí wọ́n fẹ́ wa àtàwọn tí wọ́n fẹ́ wa àtàwọn tí wọ́n dùn sí rẹ̀ àtàwọn tí wọ́n dùn sí rẹ̀ ayé wa wọ́n mọ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni orí kò ṣe é padà aṣọ orúkọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Mú àgbàgbé ìjọba ọ̀run òun ni kókó òun ni pàtàkì ní orúkọ Jésù Kristi agbára àti ogun ọgbà àti màtó àti mísítẹ́ẹ̀mì àti ẹni lò ìdáàfin ní sọjọba ọ̀run Ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Atóbi jùlọ ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo ògo àti ọlọ́ládá padà sọ́dọ̀ rẹ̀ àtàwọn tí a wà níbí àti gbogbo àti wọn bọ̀ àti wọn wò wá aṣọ wípé ṣe gba ọgbẹ́ àti ẹ̀yẹ àwa wíkọ̀ kò ṣe fún àti pé ká láti mọ dúpẹ́ ká láti mọ iyọ̀ ká ti mọ gbórúkọ rẹ̀ ga ìbà rẹ̀ ọba àwọn ọba olúwa olúwa gba ọgbẹ́ àti ẹ̀yẹ ìjà béèrè fọlẹ́ kan ṣe àtúpẹ́ títí ayé láwọn èèyàn láwọn gbórúkọ rẹ̀ ga láwọn fún pàtàkì forúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ gbogbo ìrìn àjò ayé wa tó kù pẹ̀lú ògo láfi mọ rí wọn lò ìrìn ayọ̀ gbogbo láti gbogbo wa àyè yóò sì mọ wá wa rí yóò sì mọ tẹ̀ wá lọ́wọ́ á sì mọ gbé orin ṣe ògo tẹ́nikẹ́ni òróró nínú ọ̀ràn wa orí tẹ́nikẹ́ni ògbé ṣe nínú ọ̀rẹ́ nìkankan wa látàkùn rọ̀ fún wa àní ọbẹ̀ sì di lílò ọbẹ̀ sì di gbégbé ṣe aṣọ ẹ̀ tó lógo tó ga jù ọbẹ̀ sì tẹ̀ tẹ̀lé kọ́ wa ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ayé wa nínú sójú ọjọ́ wa àní nínú sójú ọ̀sẹ̀ àbí nínú ìrìn àjò agbègbè wa nínú gbogbo tí ètò wa wáta bẹ́ẹ̀ ni orí kò ṣe é padà ògo sì jẹ́ tọ́lọ́run ìjọba ọ̀run ní orúkọ Jésù kọ̀ ní bọ́sọ̀ mú wa lọ́wọ́ ohun gbogbo tá a nílò láti mọ̀ lè ṣèjọba ọ̀run yọ̀dà rẹ̀ fún wa pátá ògo sì jẹ́ tọ́lọ́run àlàyé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 hallelujah.